ègbé wa. Lágbéga, lágbéga, lágbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa. Lọ́síwájú pẹ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Wọ́n ní ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yorùbá Nation, no going back. Mo kí gbogbo ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀yin èèyàn mi pátápátá lórílẹ̀‐èdè Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi ní ìlú òkèèrè. Mo kí yín pé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́. Mo kí gbogbo wa gẹ́gẹ́ bí ojú ọjọ́ bá ṣe rí níbikíbi tí gbogbo wa bá gbé wà. Mo kí yín pé ẹ kú ọjọ́ méjì mẹ́ta kan. Mo dẹ̀ gbàdúrà fún yín pé lórúkọ Jésù mi ò ní wá yín tì. Ojú ò ní tì yín, ẹ̀ ní dààmú lórúkọ Jésù. Ọkàn yín á balẹ̀ lágbára Ọlọ́run, bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè. Ní ìgbà tí àsìkò bá tó láti gba orílẹ̀-èdè Yorùbá, àtèmi àtẹ̀yin àní dẹni àwátì lórúkọ Jésù. Mi ì ní wá yín tì, ẹ̀yin náà ò sì ní wá mi tì lórúkọ Jésù, ní agbára Ọlọ́run Olódùmarè. Mo kí gbogbo wa pé a kú iṣẹ́ ìlú ní agbára Ọlọ́run. Ẹ má bínú, ẹ jọ̀ọ́. Mo kí gbogbo wa pé a kú iṣẹ́ ìlú. Àtèmi àtẹ̀yin àní dẹni àwátì ní agbára Ọlọ́run Olódùmarè. Mi ì ní wá yín tì, bẹ́ẹ̀ lẹ ní wá mi tì. Bàbá Bánjí Akíntóyè, mo kí yín grandpa. Ní agbára Ọlọ́run, ó ti ń dá kò dámọ́, kò ní tọ́sìpín ayé yín. Ní agbára Olódùmarè, ẹ ti dàgbà, ẹ túbọ̀ dògbó. Ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ ọwọ́ yín. Mo dẹ̀ kí yín pé ẹ kú ìrọ́jú, ẹ kú àtẹ̀mọ́ra fún ti ẹni wa tó gbéṣẹ̀ tó lọ. Torí olódodo kì í kú, wọ́n papòdà ni. Ní agbára Ọlọ́run, ilé tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́. Iwájú tí wọ́n dẹ̀ dojúkọ tí wọ́n ń lọ lórúkọ Jésù kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Gbogbo ohun tó ń jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ayé wọn, Ọlọ́run á mú kúrò, Ọlọ́run á bá mi dáríjì wọn lágbára Olódùmarè. Àwa ní rírú ẹ̀ mọ́ láàrin wa. Gbogbo àwa tí a jọ bẹ̀rẹ̀, ní agbára Ọlọ́run àjọ máa parí ẹ̀ níjọ́. Ariwo yẹn pọ̀. Lágbára Ọlọ́run àjọ bẹ̀rẹ̀ dáradára, àjọ máa parí ẹ̀ ní láyọ̀ àtàlàáfíà. Ẹnikẹ́ni nínú wa ò tún níyàn kú mọ́. Kò sí ẹnìkan bí tí wọn ò kéré mọ́ nínú wa tó tún máa kú mọ́ yín lọ́wọ́. Àwa níwẹ̀yìn náà tí èṣù ò ní gbà yín lọ́wọ́ wa lágbára Ọlọ́run. Bàbá, ẹ ti bẹ̀rẹ̀. Ẹ̀yin ni Sẹ́rúbábélì tí Bíbélì ń sọ ń pa ẹ̀, wípé ọwọ́ Sẹ́rúbábélì ló bẹ̀rẹ̀, òun náà ni yóò sì parí rẹ̀ lágbára Ọlọ́run. Nígbà tásìkò bá tó tẹ́ bá máa tà sí alẹ̀ Yorùbá, àní fi yín ṣàwátì. Ẹ̀yin náà wà ní fàwa náà ṣàwátì lágbára Ọlọ́run. Olóyè Sunday Igboho òòṣà ọmọ aládìkún àdìsá àdè, ẹ kú iṣẹ́ ìlú o lágbára Ọlọ́run. Gbogbo wa ní dẹni àwátì lágbára Ọlọ́run Olódùmarè. Ẹ̀yin náà ti bẹ̀rẹ̀, ẹ̀yin lẹ máa kó wa dé ilẹ̀ ìlérí. Bọ́tà fẹ́
bí ọ̀tá kọ̀, àṣeyọrí rere ló máa tọ̀dọ̀ yín jáde lágbára Ọlọ́run. Bó ṣe máa rí nìyẹn o lágbára Olódùmarè, torí Bíbélì jẹ́ kó yé wa pé gbogbo ohun táwa bá fẹ́ ó ní ká jẹ́ kó di mímọ̀ fóun Ọlọ́run. Ohun tèmi fẹ́ òun lèmi ń béèrè níwájú Ọlọ́run, torí àwọn míì á ní kì í ṣe nírìn àjò tàwọn yìí, àwọn mọ̀ pé Yorùbá nation máa dúró, Yorùbá nation máa ṣe gbá, ṣùgbọ́n kì í ṣe nínú ìran tàwọn yìí. Èmi wá ń sọ, mò ń fọwọ́ ẹ̀ sọ̀yà ní orúkọ Ọlọ́run alààyè, lórúkọ Ọlọ́run Olódùmarè wípé ní ìran tèmi lójú ẹ̀mí tèmi ni wọ́n máa gba Yorùbá nation. Àjọ máa gbà nítorí mo ti ṣiṣẹ́, mo ti dààmú púpọ̀. Iṣẹ́ mi ẹni ẹlẹ́ni ò wá ní jẹṣẹ́ ọwọ́ mi ní agbára Ọlọ́run. Bó dẹ̀ ṣe máa rí fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá àti gbogbo ẹ̀yin èèyàn mi pátá, bó ṣe máa rí nìyẹn. Gbogbo wa báyìí, tẹbítẹbí wa, tọmọtọmọ, taratara wa báyìí lájọ máa dé ilẹ̀ ìlérí láyọ̀ àtàlàáfíà. Ẹ jọ̀ọ́, mo kí gbogbo wa láṣàlẹ̀ yìí, ẹ má bínú, gbogbo àwọn ọmọ Yorùbá a kú ara fẹ́ra kù. Ìyá wa Janet Fashakin tí wọ́n gbéṣẹ̀ láàrin wa, ní agbára Ọlọ́run àní rírú ẹ̀ mọ́. Ẹni máa kú á dàgbà lágbára Olódùmarè, àní wára wa tì. Nàìjà ò dá, Nàìjà ò dá, kò mà sẹ́ni tó fẹ́ kú o ní agbára Olódùmarè, torí gbogbo wa kò sẹ́ni máa kú nù wa, torí àwa nígbàgbọ́ wípé ilẹ̀ Yorùbá máa bọ́ sí. Torí lójoojúmọ́ là ń sọ fọ́lọ́run pé ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ alágbára tó máa ṣẹlẹ̀, tó máa fa Nàìjíríà ya pẹ́rẹpẹrẹ, tí Yorùbá nation fi máa dá dúró, tó máa kúrò láàrin ogun wàhálà ìdààmú tó wà nílẹ̀ yìí, kọ́lọ́run jẹ́ kó tètè ṣẹlẹ̀ kíákíá, tá a dẹ̀ gbàgbọ́ pé báwa ṣe ń sọ níwájú Ọlọ́run, Ọlọ́run wá ti ń sáyẹ̀nsì. So nígbà tó bá máa wá tó ìgbà àti àsìkò yẹn, àtèmi àtẹ̀yin àní wára wa tì ní agbára Olódùmarè. Ẹ ṣe ọ̀rọ̀ tá a fẹ́ sọ lálẹ́ yìí kò pọ̀. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fìdílé nǹkan, tàbí kẹ́ ẹ bá mi wá nǹkan fìdílé, kẹ́ ẹ jẹ́ kí gbogbo àjọ fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Ẹ bá mi share ètò yẹn, bá mi like, kẹ́ ẹ dẹ̀ bá mi love ẹ̀, kẹ́ ẹ bá mi tag ẹ̀ níbi tó bá yẹ kó dé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, torí ṣe ló yà mí lẹ́nu nígbà tí mo rí fídíò kan, ó dẹ̀ yà mí lẹ́nu púpọ̀ 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 púpọ̀, torí nígbà tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn, mo ní ẹ gbà mí o, èmi ò rò pé irú eléyìí dẹ̀ tún lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá o. Mi ì rò pé ó tún lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó ṣojú mi, ó ṣojú yín, ó ṣojú gbogbo wa. Nítorí nígbà náà lọ́hùn tí àwa ń sọ, nígbà náà lọ́hùn tí à ń sọ, tí mo ní tí à ń wí pé Nàìjíríà ti tàn, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí gbogbo wa ká parapọ̀. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Nígbà yẹn tá à ń sọ, ṣe ló dàbí ń pé à ń purọ́ ni, tí wọ́n ń sọ fún wa nígbà náà wípé àwa fẹ́ ba ìlú jẹ́ ni, wọ́n fẹ́ dàlúrú ni, Yorùbá nation wo kinní kan wọ́n béèbú tó àwa fọwọ́ lẹ́rán, à ń wò wọ́n níran. Àwa ò bínú rárá, torí pé a mọ̀ wípé tó bá yá, tí ogun bá jẹ lọ, ọgbọ̀n máa jẹ bọ̀. Bẹ́ẹ̀ ni, tí ogun bá jẹ lọ, ọgbọ̀n ó máa jẹ bọ̀, nítorí wípé gbogbo wa la mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Yorùbá, pàápàá Nàìjíríà generally tí gbogbo wa jọ wà.
ṣùgbọ́n àwọn kan wà nínú wa tó jẹ́ ìkà ni wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n nítorí àtijẹ àtimu selfish ìmọ̀tara ẹni nìkan ẹni àmọ̀rí ìbáàkú kámọ̀rí pàápàá kó gáràwé kò kàn wọ́n wọn ò rí ti anybody rò rárá wọ́n gbà wípé bẹ́ẹ̀ ẹni tó bá máa lówó kó lówó ẹni máa tún lówó kó lówó torọ́ Ọlọ́run ò ní ṣe wá lóníṣẹ́ ṣùgbọ́n táwọn sẹ́ kò gbọdọ̀ ta sílẹ̀ tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ láéláéláé kò yẹ kó rí bẹ́ẹ̀ láyé fábàdà bẹ́ẹ̀ ni nítorí tó o bá ní tìwọ nìkan ló fẹ́ máa gbọ́ ìwọ gan alára ò lè gbádùn ayé bí àṣà ẹni mi kan á ní ẹ kọ́ mi bí wọ́n ṣe ń pẹja ẹ jọ̀ọ́ ẹ má fún mi lẹ́ja jẹ torí ẹja tẹ́ ẹ bá fún mi màá jẹ́ á tán ṣùgbọ́n gbogbo ẹ̀dá tó bá ro tọmọ ẹnì kejì ẹ̀ mọ́ tiẹ̀ òun gan bí ẹni yẹn ò bá lanu ṣàdúrà fún ẹlẹ́dàá ẹ̀ pẹ̀lú àwọn màlẹ́kà tó rògbà yìí ká wọ́n á dẹ̀ máa ṣe àdúrà fún inú Ọlọ́run pàpà máa dùn sí i. mò ń bẹ́ nìkan sọ̀rọ̀ níjẹta ń sọ fún mi pé kọ́lọ́hún ṣàánú wa o nílùú yìí o mo lámìí o àdúrà rẹ̀ gbàrí su o ó ní ṣùgbọ́n bóun ṣe wà yìí o òun sọ fọ́lọ́run pé bó ti lè hùn kí Nàìjíríà le tó kóun ṣàti máa rí tòun ṣe mo ní ka èèyàn nìyẹn mà ó ní kí ló dé mo ní mo fi gbogbo ẹnu mi sọ mo tún fọwọ́ sọ̀yà fún yín pàápàá ó wò mí àgbàlagbà lónítọ̀hún ó tún bójú ẹ̀ wá wò mí mo ní bẹ́ẹ̀ ni mà mo ní ìka èèyàn ni yín tí èèyàn bá yín délé dáadáa á mọ̀ pé wà yín gan ò dáa nínú ilé tẹ̀ ń gbé torí tí ìwà yín bá dáa ẹ̀yin ò ní bẹ lọ́run wípé kẹ́yìn nìkan rí ti ṣe mo ní bùkátà ló ṣe máa ba ayé yín jẹ́ ó ní ṣé mo mọ̀ pé inú kòsíkòsí yìí náà àwọn míì ṣàǹkọ́lé lójoojúmọ́ mo ní fine and good ṣùgbọ́n tẹ́yìn bá ń gbàdúrà pé kẹ́yìn máa rí ti yín ṣe ẹ rántí pé àwọn kan wà tí wọn ò nágbára gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀yin ní tí wọ́n bá ta ráìsì kan ta kóńgò kan ṣoṣo tí wọ́n bá tà ní 5,000 kọ́lọ́run ṣàtijẹ́ kẹ́yìn máa rówó fi rà Ọlọ́run ò wà ní jẹ́ mo ní èmi wá sọ fọ́lọ́run wípé Ọlọ́run ò ní fún yín lóore ọ̀fẹ́ láti rí rà agbára Ọlọ́run ọ̀rọ̀ yìí mà fẹ́ dìjà o mo ní nítorí ìmọ̀tara ẹni nìkan ló ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tẹ́ẹ̀ jẹ́ kí gbogbo wa jọ gbárùkù ká ṣiṣẹ́ ká gbàdúrà ká bọ́ Ọlọ́run sọ̀rọ̀ ká dẹ̀ gbé ìgbésẹ̀ lórí Yorùbá Nation ó ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní sọ ẹ̀yin ò tí ì mọ nǹkan tó ń jẹ́ Yorùbá Nation pẹ́ ń bẹ̀ mo bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ bẹ́yìn náà ṣe mọ̀ mí pọ́ mọ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni mí mo ṣàlàyé ọ̀rọ̀ fún ló bá ní àwọn ń gbọ́ pé wọ́n láwọn kan fẹ́ dá dúró pé nílẹ̀ Yorùbá wá pé ṣó ṣeé ṣe ṣá mo ní tí ẹ̀yin bá rò bẹ́ẹ̀ pé ó ṣeé ṣe lágbára Ọlọ́run gbogbo wa lájọ máa rí nígbà tó bá yá ṣùgbọ́n àwa ń sọ fọ́lọ́run pé gbogbo ẹ̀dá tó bá ní Yorùbá Nation ò ní ṣeé ṣe kò ní dá dúró ní agbára Ọlọ́run bí Ọlọ́run ti ń bẹ tẹ̀mí ẹ̀ wà láàyè tó bá máa tásìkò yẹn kò ní í sí lórílẹ̀ alààyè torí wípé àwa kan ń ṣiṣẹ́ à ń dààmú à ń pariwo à ń ṣe gbogbo pé kí ilẹ̀ Yorùbá kó lè dá dúró àwọn kan wá dúró nídúró pé kò lè ṣeé ṣe òun rèé o how market a sọ nígbà náà wọn ò gbọ́ wọn là ń dà lúrú ni wọn láwa ń bàlùjẹ́ ni wọn ní kí ló ń jẹ́ Yorùbá Nation àníkọ́mọ Yorùbá ti wà ìgbà tó ṣe di pé bàbá Tinubu débẹ̀ àwọn kan tún ń challenge wa wípé kí la tiẹ̀ tún fẹ́ náà ṣe bí Yorùbá la fẹ́ gbà ọmọ Yorùbá ló wà ń bẹ ẹjọ́ ọmọ Yorùbá tó wà ń bẹ iṣẹ́ kí ló ṣe fún wa ó kàkà kúrò lára ìyá àjẹ́ ṣe ló ń fọmọ ìbóbìnrin tẹ́yẹ wá yí lẹ́yẹ lójoojúmọ́ kí ló dé ẹ̀yin èèyàn mi kí ló ń ṣẹlẹ̀ a sọ wíwí ńgbà náà wọ́n ní rárá o wọ́n ní ṣe là ń jà o wọ́n ní ẹyin kìnìún àdàlùrú ni wọ́n igbá ni wọ́n agbọ̀n ni wọ́n ẹkún àdàlùrú yẹn ò tiẹ̀ wọ́n ò yéé sun wọ́n fẹ́ bàlùjẹ́ ni wọ́n fẹ́ da nǹkan rú ni wọ́n ò yéé sun fine gbàtà dẹ̀ rí pé wàhálà tẹ́ ń fẹ́ gbé bá ẹ̀mí ọ̀tá wa fẹ́ pọ̀ ju ọ̀tá wa lọ à ń wò yìí níran a ti dìbò kí ló wá fariwo kí ló fà ó wá dùn mí ṣá torí
bàbá Ṣokotí mo wo program wọn kan mo kọ́kọ́ wò pé àbáwọn ni àbáwọn kọ́ àbí mo ṣe mistake ni irọ́ o mo jókòó mo wò mo tún ti tún wò lénìí pé ṣáwọn ni ṣá òótọ́ ni àwọn ni nítorí nígbà tí mo gbọ́ nǹkan tó ń jáde lẹ́nu wọn mo kọ́kọ́ wò pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn kẹ́ ẹ bá mi gbójú ayọ̀ sókè kẹ́ ẹ bá mi tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ bá mi gbọ́rọ̀ gidi lẹ́nu dáàdì wa kí n tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí analyse mo kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ gbọ́ ná. Download the Money Point app. Money Point ẹ wò ṣó gbádùn. Tasty meal, do not compromise. Choose gold. Use Terra Gold for the rich, consistent taste your loved ones crave for. Ṣe ló ń yí robóróbó kí ló ṣẹlẹ̀? And jollof. Terra Gold. One cube, endless possibilities. Rí wọn ní ìta. Hello, Ẹ káàlẹ́ bá ń gbé. ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire ní gbogbo orí. Tó àwa náà ń dá yín lóhùn bàbá wa. Ẹ̀yin èèyàn, gbogbo nǹkan fún àsìkò tiẹ̀. Bẹ́ẹ̀ni. Àsìkò eré yàtọ̀. Àsìkò ìjà yàtọ̀. Ṣé ẹbí ń sọ nǹkan kan fún ẹ̀yin ọmọ Yorùbá? Gbogbo igi téèyàn bá fi ẹ̀yìn tì láyé tí ò lè gba àyàn dúró wàláhì tó bá wó lùyàn kò lè bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ lẹ sọ. Tó bá wó lùyàn kò lè pààyàn bẹ́ẹ̀ ni. Enough is enough. Ó tó gẹ́ẹ́. Ó tó gẹ́ẹ́. Tẹ́ bá wò dáadáa ẹ rántí pé tẹ́ bá ní ká máa ka méjì nínú àwọn èèyàn tó dúró ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó wọ́n tó dórí ipò wọ́n gbọ́dọ̀ ka mẹ́wàá kan tó kà. Bẹ́ẹ̀ ni òṣùbà yín rè. Láwọn tí ẹ bá ní òkè àwọn tí ò gbowó oṣù tí wọ́n fọ́n ní kọ́bọ̀ àgbà kọ́bọ̀ ṣáàjì lọ́kàn ara wọn káwọn nífẹ̀ẹ́ sí ọmọ Yorùbá dórí ipò wọ́n àti ẹgbẹ̀rún ká márùn kan tó kà. Bẹ́ẹ̀ ni kò pọ́sibù kan ká márùn kan tó kà. Gbogbo ń tà dé sí ìgbà yẹn náà ń sìn ó ti já sí ibi lójú àwọn èèyàn. Ó ti já sí ibi. Mo kàn fẹ́ káwọn èèyàn yẹn máa rántí pé tí ọba jẹ́ pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò wọlé lónìí grand patron àwọn Fúlàní tó ń pa wá oní ìbọn wà lórí ipò. Irọ́ ni. Torí olú next sí. Tó bá jẹ́ ìbá darapọ̀ mọ́ wa kẹ́ ẹ má da gbogbo ẹ̀rù àti délẹ̀ Yorùbá. Àwọn nǹkan tá a ti wá rí ní ìsìn ó ṣe ká má lè rí sọ. Ó ṣe ká má lè rí because gbogbo ìtàwọn fi máa ń wà lẹ́yìn ara wọn kọjá bẹ́ẹ̀. Now báwọn náà bá sọ pé àforíjágbó àforíjájù lórí káṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè wọlé. A gbọ́ pé ẹ change àwọn position kan tó tọ́. A rí àwọn position tí ọmọ Yorùbá òde rí. Tó wà nínú àsìkò rìjíìmù yìí. Bí mo ṣe máa ń sọ bó tilẹ̀ jẹ́ pé àwọn tẹ́ ẹ ràn lọ́wọ́ dépò náà a rí impact kankan láàrin àwọn ní jurisdiction wọn gan a rí impact wọn rárá. Tí ní ló yà mí lẹ́nu jù Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Tí ń yà mí lẹ́nu gan o. Lágbára. Torí nígbà tẹ́yìn náà tí ìgbé ipò tẹ wà lẹ́nu. Àmọ́ tó ń tẹnu jáde náà. Àmọ́ nǹkan tó ń tẹnu jáde sí ọ̀pọ̀lọpọ̀ ìjọba sẹ́yìn. Nígbà tí àwọn nàdẹ́kò ń jà jọ sí. Tí wọ́n ń jàjà rẹ̀. Lára ń tọ́ka fún mi lágbà yẹn ni pé a lè mọ ọpọlọ sọ́jà ò lè mọ sáà ṣe àkóso wa lọ láíláí. A gbọ́dọ̀ wá sí democratic government. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu a máa gbogbo ipa tẹ́ kó ń gbà náà. So èyí wá fi hàn wá wípé bóyá nǹkan kan wà nínú aṣọ rẹ̀ ìyẹn tó máa ń change gbogbo every other person. Agbára ni. Because àmọ́ tó fa sudden change yẹn. Tẹ́yìn náà tẹ̀ wá rántí pass mọ́ rárá. Aṣíwájú rántí pass rántí pé ẹ̀yin fún ara yín fífẹ́ nu yín sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn.
ẹ wá ṣiṣẹ́ against àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yẹn lónìí. À ń pariwo pé a fẹ́ òmìnira, a fẹ́ dá dúró, a sì nígbàgbọ́ pé so many things lè influence more so àwọn Haúsá náà làwọn ti fẹ́ dá dúró Ìgbò ti ń pariwo tiwọn láti jọ àwa náà ti ń pariwo tiwa. So ó dìgbà tí ó bá fún every other person tó yẹ báwọn fẹ́ dá dúró kẹ́yìn tó wá ní iṣẹ́ tẹ́ ẹ lè ṣe fún wa láti ràn wá lọ́wọ́. Wàlẹ́ ẹ má fọkàn sí second time o. Eléyìí ò ṣe pé ẹnìkan halẹ̀ mọ́ yẹn o. Ẹ má fọkàn sí second ó jìnà púpọ̀. Ṣé lóòótọ́? Jìnà sí yín. Rárá o. Ó padà lẹ́tí kẹ. Ẹyẹ nǹkan ló kù tẹ́ fi bá mi. Tẹ́ ẹ fi lè ṣe àṣeyọrí. Ẹ fi kúrò lórí èrè yẹn. Táwọn ayé ọmọ sọ̀rọ̀ yín lọ́la fún ọmọ sọ̀rọ̀ yín dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lójú kó ebi Abacha náà kúrò lórí èrè yẹn. Ṣé bí ní dáhùn sọ́n pa Abacha lónìí? Méjàlá wọ́n pa Méjàlá ó ń pa Méjàlá lónìí náà. Yar'Adua kú ó ní dáhùn sọ́n pa Yar'Adua sí náà. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nǹkan tó máa sọ ń pa tẹ̀yìn máa wọ̀. Kábíyèsí Ọlọ́run. Torí àkọ́kọ́ náà Nàìjíríà lè gbé tó báyìí rí. Ṣé lóòótọ́? Tòótọ́? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ara ò ní èmi o. A dúpẹ́ Ọlọ́run ṣeun. Olúwa ṣeun. Àwọn èèyàn àwọn olólùfẹ́ mi yìí wọn ò jẹ́ kí àtijọ́ àti mú mi. Ìyẹn náà ló jẹ́ kẹ́ ẹ ní kí gbogbo àwọn tó kù níṣó. Ṣùgbọ́n àwọn èèyàn tá à ń wò títí nǹkan ṣé kéde pa wọn kú ni gbogbo bẹ́ẹ̀ káwọn náà fi ṣe dáadáa àwọn afáwọn èèyàn ni. Èèyàn sáré máa ìmúlò rẹ̀ gbé wa kéde ọmọ pa wọn káàdì ọmọ nǹkan tá a lè ṣe. Àfi kẹ́ ẹ ṣe torí ìtẹ́ ṣe ń bẹ̀rẹ̀ jò. Ìgbà àgbà kí ọmọ mi máa jẹ káwọn ọmọ ọlọ́mọ mọ̀rì jẹ ìwà láì gbogbo tọ́lọ̀ máa fún mi olùjẹ́ tọmọ mi nìkan ni máa fi tọ́jú tó wọ̀ lórí ṣe wọ́n ẹni ọ̀dà pẹ̀sẹ̀ wọn náà Olódùmarè dákun wọ́n fún mi rárá nǹkan tí màá ní kẹ́lẹ́ pé mọ̀lẹ́bí mi nìkan ni màá fi tọ́jú mi ò ní lè tọ́jú àwọn ẹlòmíì Ọlọ́run dákun nǹkan náà yọ nínú ìgbésí ayé mi wọ́n fún mi. Àṣetì eléyìí ń pọ̀jù. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu níbo mẹ́wàá nígbà tí òkè ẹ̀gbọ́n náà ṣàtẹ̀ ní mínísítà petroleum. Tó. Ẹ̀yin ìlànà. Aṣíwájú èrò dáadáa ro àwọn èèyàn. Nítorí pé tí kò ti dá afẹ́ yìí kò sí tó kàn yín pẹ̀lú kọ́dà afẹ́ ní ọ̀dà pẹ̀lú. Ní last time ẹ̀rí bẹ́ẹ̀ ni èèyàn mo ti sọ fún yín pé ìrètí tí mo ti rí ilé epo tí ń change sí NNPC. Ẹni tó máa ń tún owó ìfúnlẹ̀ kò sí ìdíje fún ìwéta mẹ́rin lọ sẹ́yìn. Yé o, ó lágbára o. Wọ́n fẹ́ monopolize wa lórí ọ̀rọ̀ wọ́n fẹ́ monopolize àwọn independent marketer lórí ọ̀rọ̀ NNPC. Monopoly yẹ Ọlọ́run ó dẹ̀ bírèkì ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run. Àṣẹ. Gbogbo ilé ìgbóná ti ní NNPC tán. Ilé ìpè wá jẹ́ NNPC. Epo tí à ń gbé lọ sí Amẹ́ríkà láti lọ rìfáìdì kó tó padà wálé. Ẹ ti àdín sí pé NNPC ọ̀rọ̀ ìgbọ́ epo lọ́wọ́ ẹjọ kí ló ń pẹ̀. ìyá mi ẹni afẹ́ la mọ̀ ẹ káalẹ́ mà mo kí yín o ẹ káàbọ̀ sórí ètò. Dangote rìfáìnì epo ní Nàìjíríà owó tá a bẹ̀rẹ̀ ra epo sí ó ju ra epo nígbà tí wọ́n ní wọ́n ń gbé wá láti wọ́n ní wọ́n lọ rìfáìnì. Bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn. Irú ayé bàjẹ́ wò nìyẹn. Sọ́wọ́n náà wà fóde ẹ̀rọ àmọ́ àrùn yìí. Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ṣe dáadáa rárá. Bẹ́ẹ̀ni báwọn kan bá ń tẹ̀lé. Ìyá mi Bukky Gold ẹ káalẹ́ o. Ẹ káàbọ̀ sórí ètò. Ṣe dáadáa rárá. Ó yà mí lẹ́nu náà o, wàláì. Ó jẹ mí lójú. Ọkọ̀ dára ẹ̀ dáwà gan ẹ̀dáwà gan olówó lọ́mọ́. Kábíyèsí Ọlọ́run. Ṣé tòótọ́? Ó lẹ́tí kẹ.
ó ṣe jẹ́ àsìkò tí yóò lọ́jọ́ balẹ̀ ayé àwọn èèyàn jẹ́ pátápátá. So ẹ̀ẹ́dẹ̀ èrò ọkàn yín ẹ̀ ni pé pẹ̀lú bó ṣe jẹ́ pé mo pẹ̀lú àwọn tó gbé ilé ní ètò rẹ̀ mo pẹ̀lú wọn wà láì mo pẹ̀lú àwọn tó gbé ilé ní ètò rẹ̀. Bàbá mi fara ya. Èyí kì í ṣe pé ó ti fi dèrò lọ́jọ́ tó ní àwọn èèyàn bẹ́ẹ̀ wò. Wọ́n fara ya. Mo dẹ̀ bọ̀ pé máa ṣe jì máa jẹ ọ̀pọ̀lọpọ̀. Wà láì bí mo ṣe láìkì yín tó gbà yẹn mo ti rẹ́ẹ̀tì yín ju bí mo ṣe láìkì yín tó gbà yẹn lọ. Ẹ ṣe dáadáa rárá. Ọ̀rọ̀ ṣẹlẹ̀ o. Ẹ ṣe báwọn ọmọ Yorùbá ti lè. Ó ti ṣẹlẹ̀ o. Ẹ ṣe bá àwọn ìlú èmi rẹ̀ ní. Èmi ní consent ẹ̀rí ọkàn máa ń dà ní láàmú náà. Gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ ń bú mi, àwọn èèyàn kan tún bú mi. Ṣé bẹ́ẹ̀ yìí náà ni? Àbí? Ṣọ́kùrọ̀. Ṣé bẹ́ẹ̀ yìí rẹ̀ nírọ́? Ṣé bẹ́ẹ̀ yìí rẹ̀ ń tẹ̀lé? Bẹ́ẹ̀ mi ò tẹ̀lé wọn, bẹ́ẹ̀ mi ò tẹ̀lé yín. Ẹ wọlé. Ṣùgbọ́n mo tẹ̀lé yín, Ọlọ́run mú yín, Ọlọ́run máa dá yín òdùdá lórí mo tẹ̀lé yín. Kábíyèsí Ọlọ́run. Gbogbo ayé mọ̀ pé mo campaign fún yín. Ẹ wá sọ Nàìjíríà ní bọ́ọ̀lù, ẹ wá ń gbá wa síra yín. Àbí? Yes. Ẹ lórúkọ rere báyìí o. Mo bẹ̀rẹ̀ náà kíkú ọmọ pa yín báyìí. Ọ̀rọ̀ rẹ o. Kọ́lọ̀ ń bẹ́ẹ̀ ṣe rúure, kọ́lọ̀ jẹ́ kẹ́ ẹ padà sọ́ọ̀rì. Kálukú káwáwo tí ó gbẹ̀yìn kálukú. Èyá. Ṣé bàbá àti báwo èèyàn kan àti báwọn fọlọ́ ẹ̀rẹ̀ sí òjò kan tí kálukú wọn ti ní àbẹ̀wò tí wọ́n báyìí. Torí wọn ò ṣe dáadáa náà ni. Wọ́n ṣe rí. Wọ́n ìwà wọ́ọ̀sì jù. So pẹ̀lú bí Dangote tó ṣe ní epo báyìí pẹ̀lú bẹ́ẹ̀ ṣe àdúrà pé kí Dangote ọmọ ta epo fún àwọn NNPC àwọn yòókù tí wọ́n jẹ́ independent market àwọn wọn sọ ọmọ orílẹ̀-èdè yìí àwọn ìbẹ̀rẹ̀ yìí ṣe àbí àwọn ẹlẹ́fẹ́ fi gbójúbi lọ́wọ́ àwọn èèyàn àwọn ẹlẹ́fẹ́ ká máa ṣẹ́fẹ̀ fún pé àwọn kan ta epo báyìí àwọn ń ta epo báyìí àbí àwọn ẹlẹ́fẹ́ ká máa ṣẹ́fẹ̀ gbogbo èpo bá wá fẹ́ fún wọn èyí ló máa mú náà. Kò sí tó lè. Ìyẹn bàbá olódò dẹ. Ilé ètò àwọn ètò táwọn èèyàn ṣe yẹ ilé ìlú ara ti ṣe ilé ìbílẹ̀ ti ṣe ilé ìṣe ilé ìjànà ti ṣe. Kábíyèsí Ọlọ́run. Ó lè jókòó kalẹ̀ lóye. Omi ló ṣe ìdájọ́ náà á sọ pé irọ́ ni. Bàbá ńlá rọ. Wà láì owó Yorùbá ò ní padà. Bẹ́ẹ̀ni. Wọ́n ní ìdí tá a bá fẹ́ ìdí láti ọ̀rọ̀ bá rẹ̀ dúró. Bó bá wó ni ò láéláé. Aṣọ ìgbọ́dọ̀ àmọ́ ìdìbò bẹ́ẹ̀ kò lè mú palára wá pàápàá. Bọ́mọ Yorùbá bá padà wá ní ìyapa ẹnu pẹ̀lú yíṣì yúkọ́sì. Yúkọ́sì ti máa ń. Wọ́n ìgbà tí àárá epo 1,002 níbo ní báyìí ìlú 1,150 ní 1,100. So monopolize débi pé ká máa rí bí ẹni pé NNPC ló ṣe dáadáa. Àbí? Iye tí NNPC ń ta epo yẹn iye tí NNPC ń ta epo yẹn ṣé n tó yẹ kẹ́yìn ti san fún wa nìyẹn. Ṣó ti pọ̀ jù ni? Ṣé bẹ́ẹ̀ bá ti ẹ̀rí gbogbo ẹ̀ ṣe kò ì tí ì pọ̀. Àbí àwọn pariwo pé nǹkan ṣe ní wọ́n. Bí wọ́n bá ìjọba lọ rú ìṣù wọn tán lọ́jọ́ kó oṣù wálé iye àwọn tó ń bá wọn wúṣu iye tí lẹ́gbẹ̀ẹ́ àgbà àgbà yẹn kọ́ mẹ́ńgbà ọmọ ẹja ti kú òní tí wọ́n ń wọ̀ lẹ́yìn ìyá rẹ̀. Kò sí wàhálà. Lẹ́yìn ìbájá bá wà tán mọ́tò tí wọ́n fi kó mọ́tò tí wọ́n bá gba 5,000 lọ́wọ́ wọn ṣe nígbà yẹn wọ́n ti ń gba 20,000 bí nìyẹn. Ṣòṣe gbogbo tó ń lé ní ẹ̀wọ̀n náà ló pé sórí ẹ̀. Àwọn ń pariwo àwọn kan bú àwọn ènìyàn táwọn ni wọn ò ṣe dáadáa àwọn ni wọn ò ṣe dáadáa àti wọn gbọ́dọ̀ náà Tinubu ẹ̀ ṣe dáadáa lórí olórí èyí tó wà nínú ilé. Ṣé lẹ́nu yín? Ọlọ́run ló ṣe nínú odò tó lọ lórí àpàdà tí ò lápá. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀mí ìta bí ó ṣe jẹ́ pé ẹ̀wòye ọdún tí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó kú. Ẹ̀wọ̀n táwọn èèyàn sì ń sọ ń pa wọn. Irú yìí náà ń lo orúkọ wọn láti du oyè nínú láti dókòó nínú. That does not mean pé bàbá Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà wọ́n ṣe ṣàìdá náà. Gbogbo problem tọ́pọ̀lọpọ̀ bá ní ojú wọn ló ti bẹ̀rẹ̀. Gbogbo táwọn èèyàn ṣe é gbé táwọn ọba wa lónìí orí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ló ti bẹ̀rẹ̀. Ìtàn ṣẹlẹ̀ o. Ọba tí ò bá ti ṣe tí wọn ò ní má sí kankan fún wọn. Ṣé ìjọba bá dójú ẹ̀ ẹgbẹ́ ká sọ?
lóòótọ́ a mọ̀ pé àti ìwé ẹnì kankan tá a lè fi wé ìjọba nínú ẹwúrò gbọ́dọ̀ gbàgbọ́ fún mi fún ti wá ẹwúrò sí dáadáa o èyí tó wọn ṣàìdá náà ṣàìdá tó pọ̀ wọ́n ṣàìdá tó pọ̀ gbogbo ọba tí ò bá orí tí wọ́n ti bẹ̀rẹ̀ pé gbogbo ọba tí ò bá ti ṣe fún wọn tó ṣe ti ẹlòmíì ọ̀rọ̀ ti bá gbogbo ìtẹ́ ti dálẹ̀ nígbà náà náà ló ń jà ìrìn ẹ̀bí èpè báyìí ló fi di pé àwọn ìjọba ò tiẹ̀ wá lójú sí àti tábùkù kan àwọn ọba náà kí ló dé now irú ẹ̀yin aṣáájú Bọ́lá náà Tinubu tẹ́ ẹ ti rí gbogbo ohun tó ṣẹlẹ̀ tẹ́ ẹ ti rí gbogbo past èyí ló yẹ kó rọ̀ lọ́rùn jù èyí ló yẹ kó ẹ̀mọ́ táwà ló wájú èyí ló yẹ tí ẹ̀ wá mọ̀ rárá àwọn èèyàn tó ń kọ̀m̀pìà ìjọba ayé pẹ̀lú Buhari. Bẹ́ẹ̀ni. Because bá a sọ pé Buhari bá a sọ pé tribal president ló tó ara òní wá tó báyìí náà. Bẹ́ẹ̀ni purọ́. Ẹlẹ́yọ subsidy ẹ̀dá subsidy padà. Ẹ̀ẹ́dẹ̀ subsidy ẹ̀ẹ́dẹ̀ ọ̀rọ̀ àlùkù tó ń pẹ́ lẹ́yọ subsidy. Ọlágbára o. Tẹ́ ẹ̀ pariwo pẹ́ yọ. So tẹ́ ẹ̀ bá yọ subsidy ṣé àdánwò máa bá àwọn èèyàn tó báyìí. Ìwé àbùkù ìṣòwò iná ara rẹ̀ dáwọ́ tẹ̀ náà bí ara wa ara ọmọ Nàìjíríà rẹ̀ ti rí. Náà ti ń gbà ó máa ṣe o. Akíndébí àyè máa bá wa subsidize ẹ̀ lọ. Káàdì ní ìmúra àbáwá. Ẹ ti da everybody sínú àdánwò báyìí. Ẹ̀wù mọ́tò ní kékeré Islander kékeré fún olóòrùn tó ń bọ̀ mí. Mo ń lọ sí Abẹ́òkúta lẹ́nu. Mo ra epo ilé ìlú 61,000. kò jẹ́ tí 100,000. Mọ́tò yẹn 61,000. kò tí 100,000. Ẹ sísà irú àdánwò wo nìyẹn? Kéèyàn bá mú 50,000 lásán lọ sí ọjà tẹ́lẹ̀ nítorí máa ra àbọ̀ wá sínú ilé rẹ̀ ẹ̀yìn mẹ́jọ tẹ́lẹ̀ sùn lọ́sẹ̀ kan nítorí bá 50,000 naira kò sí kankan tó lè fi 50,000 naira sọ. Bẹ́ẹ̀ni. Bí bá máa ra su tó fẹ́ kó jọjú pé o ra su wálé o lè ra su tẹ́lẹ̀ ìgbàgbé 66 iṣu nìkan ní àríwá bẹ́ẹ̀. Ní inú ọdún tá a wà yìí ìbẹ̀rẹ̀ ọdún tá a wà yìí ló bá wọn ra gààrí 200 naira. Aṣọ Bọ́lá rẹ̀ Tinubu èmi ra gààrí nínú ọdún àwọn ìgbẹ̀gbẹ́ tí mo wí ọdún tá a wà ní February ọ̀tọ̀. Mo ra bàbá wọn ra gààrí ní 200 naira kóńgò yẹn ni wọ́n ń ta 1,200. Bẹ́ẹ̀ni ó jẹ́ ṣe lẹ́sìn ni a ti ra 1,500. Ẹ̀ ń ṣèjọba láwọn èèyàn kan lórí. Ó ń gbà pé nígbà tá a ń bọ̀ nìkan. Wọ́n ń tà wá jẹ ẹ̀yìn ń tà láti ṣe ṣé wọ́n ṣe kankan kí ẹ̀rùn jẹ mẹ̀kúnnù. Ẹ pẹ̀lẹ́ sà. Àbí kò ní káwọn nọ́mbà out of assembly gbà ní. Kò ní káwọn senator gbà kò ní káwọn out of rep gbà. Ẹ̀yin náà lẹni ká ṣe máa sìn wọ́n ṣe o. Ẹ pariwo àwọn ọlọ́pàá. Owó ọlọ́pàá mélòó la máa yọ nínú owó tí house of rep ń gbà? Owó ọlọ́pàá mélòó la máa yọ? Tó lágbára. Nígbà àdáwò wo ni wọ́n dà sáyé? Ṣé tán? Àbí káwọn èèyàn mú wa sọ wípé a ti kọ́rọ̀ wa jẹ tó ráwa la ní ká dìbò fún. Àti regret yẹn sẹ́yìn àti regret yẹn pé a participate nínú nǹkan tí ò pé Nàìjíríà fine. Àṣìṣe nìyẹn àti kàtàkì ṣe. Nígbà yẹn tá a sọ̀rọ̀ dáadáa nípa ayé tá a bẹ àwọn èèyàn nípa ayé àti kàkàṣì ṣe àṣìṣe láṣẹ. Ìkọ̀sí gbogbo ayé ti sọ́dọ̀ ṣe fún wa ṣẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ bá síjọ́ kan tí mo máa jí táwọn èèyàn ní pè ní pé bàbá ṣe kò tí ṣe láyé yín láì. Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ bá síjọ́ kan táwọn èèyàn ní pè ní sọ́dọ̀ kan. Ẹ̀yin nìkan kọ́ àtàwọn tó kù. Àtẹni lọ sí fùrọ̀ sókun. Ìjì tá a bá tìtorí ẹ̀ gbòdì ọmọ ṣùnà fún ní yá ni. Bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀. Torí igi kan gbá òdì ó yẹ kí igi yẹn kó ṣùnà fún wa yá. Òótọ́ ọ̀rọ̀. How long? Ìdodo ọ̀rọ̀.
àdánwò tó bá wa nígbà ayé Emefiele lọ́fẹ̀ẹ́ mọ́tò tó ní ìbàdàn. Ṣé bí wọ́n ń gbà yẹn ni? A sì ní lókè nígbà lówó báńkì. Bí ọ̀dà fún mi ló ṣe kọ́ fún mi, wọ́n sáré sọ pé mi ò ní báńkì mọ́. Ìjọ kan ṣáájọ kan yóò ṣáájọ rò. Wọ́n ti yéyìí kò sí ìjọ kan kí kò sẹ́ni tó lè ronú pé yọ bẹ̀rẹ̀ ìjọ kan lẹ́sẹ̀ ń bá a lọ yìí. Kò sí torí gbogbo ara bìbí pé ilé epo Dangote yẹn bàbá Dangote nìkan dá ilé epo refinery kọ́ gbogbo orílẹ̀-èdè kọ́ refinery tàṣọ nípa tí ní àdánwò èkó. Ó lẹ́tí kẹ̀. Èyí náà tó wá débẹ̀ ẹni tó kọ́ refinery ẹni kí wọ́n máa supply kí NNPC máa supply raw fuel fún wọn. Ṣùgbọ́n ìyí nìkan ni kí wọ́n máa supply rẹ̀ fún ká má supply fún any other person. Àwọn tó kù. Wọ́n tán kọ́lé epo tí wọ́n ní license náà kọ́lé epo yẹn. Kọ́ máa pàtẹ́wọ́. Ìyẹn lágbára o. Àbíkí ni pé káwọn ṣe tẹ́lẹ̀ rẹ pé NNPC nìkan lè recognize NNPC ẹ̀ tó sọ fún NNPC pé náírà ni kí wọ́n máa ra epo lọ́wọ́ Dangote. Ṣé kí wọ́n ra náírà ṣé bí ìṣòro náírà yẹn náà bẹ́ẹ̀ kí wọ́n gbé epo lé fún wa. Ó sì wá jẹ́ pé ọ̀rọ̀ Amẹ́ríkà ọ̀rọ̀ dọ́là látọ́ sọ. Àbí? Mo expect pé by now gbogbo tó bá sọ̀rọ̀ dọ́là ní Nàìjíríà ó yẹ kí ẹ máa jéèlì wọn. Tó dọ́là sọ̀rọ̀ wà náà. Kí ló ń bá tó bẹ̀? Wọ́n ti yẹ pé ọ̀rọ̀ dọ́là lẹ́nu máa fi dì sí fún wa. Kí ló ń wá lára tó báyìí? Bàbá mi yarí o. Ṣé bá Amẹ́ríkà ló ní dọ́là? Wọ́n fárígá tán o. Ṣé bá Amẹ́ríkà ló ní dọ́là? Gbogbo tó lẹ̀ mú wa débi tá a dé yẹn náà ẹ̀yìn náà ni gbogbo yìí ni. Bẹ́ẹ̀ni. Gbogbo ètò ìwé kẹgbà gbogbo pẹ̀sẹ̀ mọ́tìdéjì ayé àwọn ọmọ wa. Àwọn ọmọ tá àti ètí ìbí ẹ̀tí mọ́tìdéjì ayé wọn. Ó lágbára. Ọlọ́run ó béèrè lọ́wọ́ gbogbo yín. Àṣẹ. Àṣẹ tó bá ṣe dáadáa nínú yín. Gbogbo ẹni tó bá ṣe dáadáa ní ilé ìgbà dàgbà. Gbogbo ẹni tó bá ṣe wá ládàáda. Ọlọ́run á bá wa béèrè lọ́wọ́ yín. Àṣẹ. Ọlọ́run á bá wa béèrè lọ́wọ́ yín. Àṣẹ. Torí inú kan kankan la fi dìbò fún yín. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan la lè rò fẹ́ sí. Ọlọ́pàá èwo ń tèpè. Bàbá ẹ má ṣe pé mọ́ àwọn ìtẹ́wé àárọ̀ mọ́. Àwọn Ìgbò sọ fún àwọn fẹ́ dá dúró, àwọn Yorùbá sọ fún àwọn fẹ́ dá dúró. Aṣáájú tó ń bọ́lá náà ẹ tó manipulate ẹ̀ṣá fẹ̀rẹ̀ ìlú náà márèjì tí wọ́n ṣe tó kọ́ bá gbèsè ayé wa èyí náà tó fẹ́. Márèjì tipátipá. Àdúgbò. Àwùjọ àti ìgbà wọn fẹ́ lọ àwọn fẹ́ dá dúró, níbi ìgbà wọn fẹ́ dá dúró, ìbá ti bá wọn fẹ́ dá dúró, káti ìwà ní àṣẹ ètò táyẹ̀tì kí ló dùn nínú pé kí kálukú fọwọ́ mórí jẹ́ ọ̀rẹ́. Ṣé bí nǹkan tá a bá pa lọ́dọ̀ wa, àwa láàmójútó. Àwọn ò tí ẹ fẹ́ yẹn, Yorùbá máa dá dúró ni. Ládùúgbò tiwọn. Àwa ò fẹ́. Àwọn ọba àmọ́ tàbí. Ríjọ́ yẹn a ò fẹ́. Tó pe wà láǹtà yẹn. Ṣùgbọ́n gbogbo tí Nàìjíríà ṣáà máa fẹ́ẹ̀sì sáwọn èèyàn lórí sáà. Ìjọba ẹ̀rọ sáà kẹ̀kẹ́ wà ìgbèlàjẹ́ ká kókó. Àbí? Àwọn bàbá wa máa sọ pé àwọn bàbá fẹ́ ní bàbá wa wọ́n pe àwọn bàbá tiwa ní ọjọ́ ọ̀la wọn. Wọn ọ̀rọ̀ ọjọ́ ọ̀la wọn o. Táwọn bàbá wa tí wọ́n pè lọ́jọ́ ọ̀la náà tí wọ́n ti kú. Àwọn bàbá wa náà wọ́n bí àwa náà sílẹ̀ wọ́n pè wá lọ́jọ́ ọ̀la wọn. Wọn ọ̀rọ̀ ọjọ́ ọ̀la wa náà fẹ́ fi kú náà. Wọ́n wà lọ́jọ́ ọ̀la wọn. Àwọn náà sì wà lórí bá sọ́fà ni. Ṣé báwọn ọmọ wa tún ṣe kọ̀ntínú lórí èyí? Àwọn awútọ̀ yìí ẹlẹ́wọ̀n yẹn ń jápa. Wọn ò ní jápa. Àwọn tó ń jápa náà tó ń jápa gbogbo iṣẹ́ tẹ́ lọ sí náà yẹn. Iṣẹ́ yẹn òwú wọn náà. Iṣẹ́ yẹn òwú wọn. Àwọn ọ̀rọ̀ yẹn mú lẹ́nu. Mo lè jẹ́ pé almost yóò pè tẹ́ńgbà náà ni ìjọba ọ̀hún fi táàsì bà mọ́ wọn lọ́wọ́. Ọwọ́ ìwọ̀nba tí wọ́n sì rí ètò wọn jẹ. Nínú ètò tó wọn jẹ náà wọ́n tó ti wọ́n tó ti wá Nàìjíríà. Ṣé àwọn lọ ṣiṣẹ́ kú sí ìlú òyìnbó ni? Oyè ẹ̀yin náà láàbì léèrè o. Ẹlòmíín sì nínú àwọn tó wà ní àṣọra. Èèyàn tó gbọ́dọ̀ fowó ránṣẹ́ sí ní every week láwọn tó gbowó wíkì. Èèyàn tó gbọ́dọ̀ fowó ránṣẹ́ sí ẹlòmíín kò less than 15, 20. Tó jẹ́ pé ọlá rẹ̀ máa fi ń jẹun báyìí ní Nàìjíríà àwọn onílẹ̀ Yorùbá. Èyí tí ẹ̀ bá wà lóye mọ́ rárá. Ẹ̀ bá wà lóye mọ́. Ṣẹ́ni
èmi náà yìí ni o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ change o. ṣé lóòótọ́. ẹ change before it's too late. tó bá jẹ́ pé gbogbo àwọn tó wà sọ̀rọ̀ àní yìí ò bá ẹ̀ sòótọ́ ọ̀rọ̀. ẹ̀yin ẹ bá wọn sọ wọn á gbọ́. àwọn tó bá nífẹ̀ẹ́ yìí irú ọ̀rọ̀ bá wà sọ yìí ó yẹ ká máa sẹ́ndì ẹ̀ sí. wọ́n sẹ́ndì á bá yín sẹ́ndì. nǹkan tó ṣẹlẹ̀ nígboro. bàbá ilé tí ń dùn bàbá ò gbọ́ Àjàkẹ́ ní bàbá. wọ́n ti gé wọn létí lọ. bàbá láwọn ò gbọ́. ló jẹ́ tíátà ọ̀nà wo náà gba ẹ̀kọ́ ọ̀nà wo ni ìjọba gba ẹ̀kọ́ lójú wa. kálukú ló máa sọ ohun tó ń dùn. tí ẹ̀rọ bá tó ń ra àwọn èèyàn lọ́wọ́ àwọn degree holders. ìyá. degree holder ẹ̀rọ tó gbọ́dọ̀ ní extra sense. because ó gbọ́dọ̀ lè kọ proposal tí ó gbé proposal tí ó fi ìdajì ntẹ́yìn ó gbà sílẹ̀ nínú ẹ̀ tó ìgbà tó jẹ́ pé ìdajì tó kọ sínú proposal yẹn èyí lẹ́gbà lọ́wọ́ ẹ̀. gbogbo àwọn tó ń ṣiṣẹ́ tíátà tó jẹ́ wípé tẹ́ bá ṣe fíìmù ẹyọ kan employ 70 èèyàn. ẹ tó wá wo àwọn big film táwọn èèyàn wá sí sí wọ́n á employ èèyàn bíi 500 for months. àwọn 500 ni wọ́n máa jẹun wọ́n máa mu láti ní tí wọ́n gbà lọ́wọ́ ẹni yẹn. àwọn mọ̀lẹ́bí wọn lè máa jẹun wọ́n máa mu. síbẹ̀síbẹ̀ kí lẹ ṣe fún wa in return Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kí lẹ ṣe fún wa in return. gbogbo ìgbà tẹ bá dẹ̀ nídìí wa máa ń ṣèwà àṣìmọ́ ń jẹ yín. yóò tì yín àwọn èèyàn wọn tẹ̀lé yín lọ campaign bàbá tẹ̀lé yín lọ campaign wà náà máa ṣe tiwa lábẹ́rẹ́. ṣé ìtàn ń ṣe iná ò dáa ni ó dáa báyìí kẹ. síbẹ̀síbẹ̀ kí la rí gbà ìṣòro ọlọ́kùnrin fi dúpẹ́ ni. kábíyèsí o ìsopùpù. ṣé rí èmi ò tí ì sọ kankan o mi ì sọ mo kàn ń fi ìhónú mi hàn díẹ̀ díẹ̀. ṣé bẹ́ẹ̀ tí ì sọ nǹkan kan báyìí. ó bá tó àsìkò ká sọ̀rọ̀. bá mi láwọn ò tí ì sọ̀rọ̀. ẹ ń hó ètì àti lílu wa yìí. ẹ ń lílu wa mọ́. ṣùgbọ́n ẹ̀mí wa ò sí lọ́wọ́ ní ọlọ́run ilẹ̀ wa. èmi tó yẹ òsì fún ní ìmọ̀ òní. ọmọ olódò òde ti kẹrun. ẹ kàn máa pa màálù ìfòfò lásán ni èmi tó yẹ fún ní ìyẹn gbá. ọlọ́run nìkan ló lùgbà ẹ̀mí bẹ́ẹ̀ bá rí wa pa àsìkò ọlọ́run tí ọlọ́run fi ní ṣe bá sábàbí ni. síbẹ̀ ẹ̀dẹ̀ nínú wa pa ẹ̀mí yí àwọn èèyàn ní ètò dídò kí wọ́n tọmọ sọ́dún tá a sọ. bẹ́ẹ̀ni kò sí rọmẹ ẹ tí ẹ ní ikú. ọ̀rẹ́ síwájú ẹnìkan wá síwájú ní kí ló sọ. kò sí tó sọ̀rọ̀ ó ṣe é ṣe kọjá pé àwọn aláàtọ̀ máa sọ̀rọ̀ yín lẹ́yìn ọ̀la. àbàbínú tán o. a sọ pé ṣe dáadáa. tí ẹ bá ṣe dáadáa a sọ pé ṣe dáadáa. bẹ́ẹ̀ni. bá fẹ́ mi Awólọ́wọ̀ lásọ dáadáa tí wọ́n ṣe a tó sọ àwọn ìdá náà tí wọ́n ṣe. àwọn náà jẹ́ pé àwọn ọba dè ní nílẹ̀ Yorùbá ṣe tó bá fi Awólọ́wọ̀ ló jẹ́ pé àwọn ọba. dèmí wọ́n fẹ́ kí gbogbo ọba wà lẹ́yìn wọn kó jẹ́ pọ́sibú nítorí pé nílùú Haúsá àwa náà lè yẹn bí aláwọ̀ èèyàn tó dìde pẹ̀lú wa nílẹ̀ yíbo aláwọ̀ èèyàn tó dìde pẹ̀lú wa tẹ́ bá dé káwọn Haúsá ọ̀tọ̀ ní èyí náà lọ́tọ̀ kí gbogbo Yorùbá tẹ̀lé pátápátá lè wọlé o ẹ ṣe máa rí àwọn Haúsá tó tẹ̀lé yín yẹn ẹ ṣe máa tó wá rí wọn bí ọ̀tá. ṣé ìbáwò lọmọ Yorùbá kan wá ṣe gbà bí ìpè dọdọdọdọdọ pátì tòun tó jẹ́ ti Yorùbá yẹn nìkan gbogbo ọmọ Yorùbá gbọ́dọ̀ tẹ̀lé wáyé. ẹ ní láti mú a certain percentage ní gbogbo orílẹ̀ ta ní. kí ni tiwa nìkan ṣe máa ká wa lára tó láì ṣe. ṣé ẹ ní. ó ga o. èmi kàn fẹ́ bẹ̀ wá gbọ́dọ̀ fẹ́ káwọn èèyàn kan tó ń bá wọn jẹ. ìyá mi dáadáa. Lady K International Ìfẹ́olúwa ẹ̀ka alẹ́ o ẹ̀kú àtàárọ̀ o mo kí yín akúṣẹ́ ìlú. kábíyèsí Ọlọ́run. ipò tọmọ Yorùbá ò sí ìgbé wa débẹ̀ ọ̀tán. bẹ́ẹ̀. ni àwọn tó wá gbé débẹ̀ ọ̀hún ìṣòro ọlọ́kùnrin fi dúpẹ́ kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń pay back to the society. wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lóòótọ́. ọwọ́ àti kọ́lọ́mọdọ́mọ ìyá ẹ̀jẹ̀. bẹ́ẹ̀ ni a máa tún pàdé máa kọ́kọ́ yó bẹ́ẹ̀ ni ẹ káre. ti dé wọ́n débi tó yàn lówó dé.
èsì nígbà kan títí dì sí. wọn ò ní ṣe owó mọ́ yín náà. ṣé lóòótọ́? wọn ò ṣe owó mọ́. kọ̀dọ̀fẹ́ tó ìbò òun ó ṣe padà gbà lẹ́yìn tó ba lọ tán. kábíyèsí Ọlọ́run. torí pé kò ní sí kọ̀ọ̀tù mọ́. bẹ́ẹ̀ni. ẹ lè kọ̀ọ̀tù àwọn tí ó na. ẹni tí òtòjú ọmọ yín lọ́sẹ̀ náà nù. abẹ́ẹ̀ni má ṣe bó ṣe wọ̀n. nǹkan bẹ́ẹ̀ ni yìí fi pé oòrùn tó ti kù lókè yìí ó tó aṣọ ẹgbẹ̀rún aṣọ Bọ́lá Ahmed Tinubu. tẹ bá fẹ́ orúkọ rere tẹ bá fẹ́ kí Yorùbá fẹ́ ní rere kò ní. kábíyèsí. ní mẹ́tẹ́ pẹ̀lú sí láyé yìí ní pé kẹ́ ẹ̀ regionalize Nàìjíríà. àwa ò fẹ́ yẹn ibi ẹ sọ́dé yẹn àwa fagilé. bẹ́ẹ̀ni àwa ò fẹ́. ó di second time ó ṣeé ṣe kí Nàìjíríà kọ́ mọ̀ sí papọ̀ mọ́. bẹ́ẹ̀ni kò ní sí papọ̀ bẹ́ẹ̀ ṣe sọ yẹn ó ṣeé ṣe kọ́ kò ní sí papọ̀ mọ́. ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ìlú ẹ̀yọ kan wọ́n dẹ̀ pààyàn bíi 50 pààyàn 100 pààyàn 150. ẹ̀yin náà ń gbọ́ thank you. agbọ́dọ̀ mọ̀ wọn àbí àwọn tó ń pawọ́ agbọ́dọ̀ mọ̀ máa gbé mi. àwọn ẹranko. ṣé possible kí western region wọn wà kọ́ ọmọ aládàáda kan ká nítorí pé Nàìjíríà gbogbo ọmọ Nàìjíríà free láti live níbi tó wù wọ́n. síbẹ̀síbẹ̀ náà ń gbà yẹn náà àní pé èèyàn free láti live níbi tó wù. àwọn ọmọ Yorùbá gbé Canada àwọn Yorùbá gbé Amẹ́ríkà àwọn ọmọ Yorùbá gbé India wọ́n dẹ̀ gbé England. gbé wọn. àwa náà ò ní ilé ẹni tí Yorùbá bá wa gbé. láéláé. ṣùgbọ́n kò sẹ́ tó lè jìnnà bá lé wa lórí. bẹ́ẹ̀ni ẹ wà lẹ́yìn wa ni ẹ wà lọ́wọ́ akọ́lù ni. bá ń kún jọ. àwọn ọmọ wa tó wà ní India àsúra àwọn bá akọ́lù ni. wọ́n ẹgbẹ́ òtún rẹ̀ kó jẹ́ citizenship rẹ̀ kò ran àwọn nǹkan kan. kò ran àwọn nǹkan kan kò sọ ẹ́ bẹ́ẹ̀ nìbó citizenship rẹ̀ kò sọ ẹ́ bẹ́ẹ̀ nìbó àgbẹ̀ ẹ̀ gbogbo wa lámọ̀ yẹn tó kò sọ ẹ́ bẹ́ẹ̀ nìbó ó ní tó ilé ṣe mọ́ níbẹ̀ yẹn ewu àwọn wa ṣe mọ́ ń bẹ̀rù àwọn èèyàn àwọn tó bí léèrè tó bí gidi ewu bọ́ ṣe ń bẹ̀rù òfin níbẹ̀ yẹn ẹ̀ bẹ̀rù sí tó ṣe tí wọn ò ní mú ẹ tábàdàn mú ẹ ó fi mú dárin ni bẹ́ẹ̀ni sínú pé àbúrò lágbájá ni ẹ̀yìn náà pọ́n pátì lágbájá lọ́wà nítorí tó bá ti ṣe bí yéèrè bì ní. sẹ́ni aṣáájú Bọ́lá Ahmed Tinubu mo fi lè yàrá yín létí ni. ok. mo fi lè yàrá yín létí ni. ó dà bẹ́ẹ̀. lẹ́yìn eléyìí tẹ́ ẹ̀ bá padà ṣe dáadáa tẹ́ ẹ̀ máa gbọ́ òní dáa. kábíyèsí Ọlọ́run. sọ̀rọ̀ yín láì dáa ó máa wọ́ọ̀sì o. ó máa wọ́ọ̀sì. torí àwa náà là wà lára àwọn èèyàn tó fọ́ọ̀sì ní sáwọn èèyàn náà mi. pé ẹjẹ́ á dìbò fún ọmọ tiwa ní ẹjẹ́ á dìbò fún tí ò bá ti wọlé Fúlàní náà ní ètò padà wọlé. ẹ sì gbà tó yàtọ̀ láàrin. ẹ sì sà wọ́n sì kì sá. ẹ fún àwọn ọmọ wa tí àwọn ọmọ síbi sí àgbérí. àwọn ọmọ pọ̀ bí ọ̀sán ni wọ́n torí pé àti ìgbúrò nǹkan tó nìkan kan ṣe tó ní láárí. Because wọ́n ṣe é la within their family. Yàrá owó gbogbo wa ìwé orí gbogbo wa ni wọ́n fi ń tọ́jú ìrántí wọn. mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀. ṣùgbọ́n aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo ti máa ń sọ̀rọ̀ fún yín pé tó bá kọjú sí ní ẹ̀ka tó bá kọjú sí ní ẹ̀ka lọ́fà o tó bá wá kú ẹ̀yìn nìkan. kan tẹ́rù ara wọn pa. ọgbọ́n tí a gbọ́n. ìyí ọ̀rọ̀ àmọ̀ràn. ìlú tó rí gbẹgbẹgbẹ. ètò ọgbọ́n tá a fi sọnù ilé yẹn. inú ń ṣèjọ́ ìfún lọ. tó bá wù mí ẹgbẹ́. tó bá wù wọ́n. tó bá wù mí ẹlẹ́gbọ́ wà láàyè. èmi náà bẹ̀rẹ̀ sí ní gbóná lọ láti bí ìrẹsẹ̀. kábíyèsí Ọlọ́run ṣé ń gbọ́. torí àdánwò ń bá wa ní ilẹ̀ Yorùbá àdánwò ní ìfẹ́ sọ̀rọ̀ Nàìjíríà kálukú lọ́mọ tí màá ní ọ̀dọ́ tiẹ̀. ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá àwọn èèyàn kú. kábíyèsí Ọlọ́run. kóńgò gàárì tí mo rà 200 nínú ọdún 1,200 1,300. a ti rà ní 1,500 àbí kí lẹ tún fẹ́ gbọ́. 1,300 1,200 ẹ wò sí 200 tá a rà 200 nínú ọdún tá a wà yìí. January February
ìmọ̀ títí February a sì gba gàrí 200 àkóńgò gàrí wá sí 1,200 1,300 níbo ni ẹ wá ní èyí tẹ̀ ń fi ara yẹn ni wá ẹ wá ní Ọlọ́run ò ní dá padà. Kábíyèsí Ọlọ́run o. Ẹlẹ́dàá tiwa náà sùn. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́dàá gbogbo ẹni tó bá ṣe dáadáa gbogbo ọmọ tẹ bá náwó yẹn lórí pẹ̀lú òwúrọ̀ náà dáadáa ni wọ́n mọ̀ sí káàkiri. Àṣẹ. Ṣùgbọ́n ìwọ́n tẹ̀ bá ṣe dáadáa tó fi ìyà jẹ wá lórí àgọ́ wa lórí owó wa ó kù Ọlọ́run. Gbogbo tó bá bẹ̀rẹ̀ ṣẹ̀rí àtọ́bá yẹ kọ́nà ó dá fún ọ tó yẹ kọ́nà ó dá fún àṣebí. Ó mà ká bàbá lára o. Àwọn ìlú wa olóṣèlú tọ́lá àwọn olóṣèlú kọ̀ọ̀kan sí dá. Ìwọ tó bá wọ̀ pé èdà ìwọ ni mo bá wí pé ó dáa. Ìwọ tó bá wọ̀ pé ó dáa mọ̀wùlẹ̀ ronú ẹ̀rẹ̀ méjì wọ́n ni mo bá wí olórí burúkú yẹn ó dáa. Èpè. So ẹ má lè fi sọ̀rọ̀ ojú báyìí lọ báyìí. Bàbá Ṣokotí. Tí n bá tó ní kí o sójú báyìí lọ bàtọ́ háì bí mo sọ. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ti ń háì. Ẹ dákun sì fi èdè mú. Ó dà. Wọ́n ní kábẹ̀yìn o. Wọ́n ní ẹjọ́ torí Ọlọ́run. Ìwà náà máa síwájú Bọ́lá Ahmed Tinubu létí. Ẹ̀ tó bá lè lo newspaper ẹ̀ tó bá lè lo interview. Ẹ ṣeun ẹ̀yin kọ́ lè máa kọ́ wa nìyẹn. Tó gbogbo ẹ̀yin èèyàn mi torí ẹ̀ ni mo ṣe fi ara balẹ̀ yàgò ni mo ṣe fi ara balẹ̀ pé kẹ́ ẹ gbọ́ dáadáa torí ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa má ì tí ì rí fídíò yìí níta pé kẹ́ ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn bó ṣe lọ tí mi ò fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ láàrin rárá kó lè yé wa ibi tí wọ́n ti ń bọ̀ gbogbo alamọbi tán ti ń bọ̀ ibi tí wọ́n gbé dé tí wọ́n dúró ibi tán wá sì ń lọ ìyẹn ni wọ́n sọ fún yín gbẹ̀yìn pé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni níṣe ló wá yà mí lẹ́nu pé bàbá Ṣokotí wọ́n lè bọ́ síta kán máa para báyìí mo kọ́kọ́ rí iná ó kọ́kọ́ ṣọ́ọ̀kì mi pé no àbí mi mọ nǹkan tó ń sọ ni mo gbọ́ délẹ̀ mo tún gbọ́ àgbọ̀ tún gbọ́ ni nítorí nígbà yẹn lọ́hùn wọ́n pẹ̀lú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí wa wọ́n ní ṣe la fẹ́ dàlú wọ́n ní ṣe la fẹ́ bàlùjẹ́ wọ́n ní ṣe la fẹ́ ṣe gbáyé la fẹ́ àbàṣejẹ́ ni wọ́n o ọmọ wa ló wà ń bẹ̀ o ọmọ wa la fẹ́ o kíní kan o ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ wọ́n kó lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì àfi bí lẹ̀kẹ̀ ṣe ti wá ń jábọ́ nídìí ọmọ wọn ìbáyìí ó wá yà mí lẹ́nu pẹ̀lú èpè tó ń jáde lẹ́nu wọn pé kò yẹ kó rí bẹ́ẹ̀ torí wípé alájà sì gbájà sókè ni ẹ tí ì mọ ohun tó fẹ́ wí ẹ ti ń bọ́ síwájú ẹ ti ń bọ́ sẹ́yìn torí wọ́n ní àwọn ra gàrí ní 200 naira nínú ọdún yìí irọ́ ni tán bá ní last year wàá sọ pé tòótọ́ ni torí ní ọjọ́ tí bàbá Tinubu ti débẹ̀ gan báyìí ní May 29 tán ti búra fún báyìí tó ti yọ subsidy yẹn kúrò ọjọ́ yẹn ni gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ sí rise up ṣé ẹ wá rí tepo nìkan kọ́ ló wá jẹ́ kí gàrí rise up bí kò ṣe ti àwọn Fúlàní tó ń pa àwọn èèyàn kiri nínú oko tọ́pọ̀lọpọ̀ òtẹ́ kó lọ mọ́ olóko ò lè roko olódò ò lè rodò àfẹnibá lóko etílé àtẹfẹni tó bá láyà tó bá sangun ṣebí pákí tó bá wà nílẹ̀ ni wọ́n máa fi ṣe gàárì la máa ríra wọ́n máa fi ṣe ìlùbọ́ la máa ríra àbí bẹ́ẹ̀ kọ́ ṣé bí gbogbo àwọn nǹkan táwa rí ìgbà náà rèé tọmọ Adéyẹmọ ń sọ fún wa wípé àwọn Fúlàní yìí wọn kì í ṣe kúre bí ìpẹ́kùnrin ti rí ọjọ́ iwájú ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ yéé pa àwọn èèyàn mi mọ́ tó bọ́ síta tó ní láyé òun ò ní gbà ṣe bẹ́jẹ̀ tó ṣe gbogbo yín náà rèé tí gbogbo yín bẹ̀rẹ̀ sí fẹnu tàbùkù ẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí ní bú tó ní kálukú ń wí tiẹ̀ àtẹni tó mọ̀rọ̀ sọ àtẹni tí ò mọ̀rọ̀ sọ àtàtà tòtò inú gbogbo wọn ní kálukú kàn bẹ̀rẹ̀ sí jábọ́ ẹ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀yin lẹ mọ̀rọ̀ sọ jù ńgbà náà kò sí èbúté ẹ̀bùn máa dé ẹmọ tán lórí ọ̀rọ̀ pé ẹ má pa àwọn èèyàn mi mọ́ kí ló dé tẹ̀ ní jẹ́ ká ló koroko láyé ìgbà kan tó bá irú ìsìn àti máa ra iṣu ìgbodò àti máa ra iṣu ìgbodò àti máa ra oní 400 bó ṣe máa rí rè
gbùngbùngbùngbùngbù mẹ́ta a máa ro ní 400 mẹ́ta àwọn púnpúnpún yẹn oní 200 wọ́n máa bù báyìí yàrù báyìí tó yẹ pé tẹ́ ẹ bá bẹ́ tán àgàgà tẹ́ bá tẹ̀ lè fi ṣàṣàrò wọ́n máa túpù kẹ̀kẹ́ àṣàrò ni ìwọ tó bá lòrò àbí epo báyìí tó bá sì báyìí tó bá kì mọ́lẹ̀ tó bá fi ń là báyìí ẹ fi ṣu lápò àyè tó fi ṣu lápò báyìí bá ṣe wà torí ìwọ tó bá fẹ́ ra iṣu tó bá ti ṣe yọ díẹ̀ 5,000 ní mẹ́ta ó ní 5,000 yẹn ìdílé kan tán bá tó bíi 5 mẹ́fà kò tó wọ́n jẹ lásìkò tá a wà yìí tó jẹ́ pásìkò ọ̀pọ̀ iṣu ló yẹ ká wà ṣé wọ́n jẹ́ káwọn àgbẹ̀ lóko ni wọ́n jẹ́ kán lo oko ṣé bí gbogbo nǹkan tá à ń sọ rèé tá a bá dá dúró a máa rí bí mójútó ìlú wa gbogbo àwọn tá a bá rí wípé wọ́n ń dà wá láàmú ló àwọn gbọ́dọ̀ tiẹ̀ ní dúró wọ́n á ti ságbà lu wọn lọ ó ṣe wáá dẹ nípa ló máa gbé ṣùgbọ́n àwọn kan ń lé ẹmọ́ àwọn kan ń lé àfè nígbà táwa ń lẹ́mọ́ tẹ́yìn kan ń láfè táwa ń sọ pé àní tàn táwa fẹ́rẹ̀ tẹ́yìn sọ pé láyé rí láyé kò sí ohun tó jọ ṣé ẹ tún gbọ́ ohun tí bàbá yìí tún sọ nísìn ó ní ríjọ́nà irọ́ ilẹ̀ pa àwa ò fẹ́ àní Yorùbá máa dá dúró ni tá a bá ṣe ríjọ́nà yẹn nísìn àárín Nàìjíríà la ṣe wà ó di dandan ká sì máa bá àwọn karambà ní àwọn ẹranko burúkú ìgbé àwa ò dẹ̀ bá wọn gbé ó tó gẹlẹ láàrin kàti pológbò báyìí kó ní kálukú jórúkọ fàdà ẹ wọn máa bá tiwọn lọ káwa náà ṣe kíni ká dá dúró ọfọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kẹ́kọ̀ọ́ ẹ̀dá ní mú báwọn kálukú kó fi jẹ tiẹ̀ ẹni máa fọ́ sómi kó fọ́ sómi ẹni máa fi jẹ mọ́ínmọ́ín kó fi jẹ ẹni máa fa kàrà jẹ tiẹ̀ kó fi jẹ ẹni bẹ́ẹ̀ dẹ̀ máa ṣán tiẹ̀ lásán kó ṣán kó ní kálukú ṣá tiẹ̀ lọ ẹ̀ kó ní kálukú ṣe kíni kó lọ ẹ̀ nígbà yẹn táwọn ohun rèé o ẹ wá ń para ẹ wá ń pariwo bàbá Tinubu ló ní NNPC bàbá Tinubu ló ṣe kinní kan bàbá Tinubu ló ṣe kinní kan ṣé gbogbo yẹn Bíbélì ní kẹ́ ẹ wádìí ohun gbogbo dájúdájú ṣáàyè ò wádìí ẹ̀ tẹ́lẹ̀ kẹ́ tó takú kẹ́ tó pé bàbá Tinubu lẹ́fẹ́ kẹ́ tó pọ̀ ọmọ Yorùbá lẹ́fẹ́ tó bá jẹ́ ìgbà yẹn kí gbogbo wa jọ dúró kó jẹ́ ohun kan tí wọ́n ní agbé ń ké ni gbogbo wa jọ máa pariwo yẹn ìgbà yẹn pé ẹ gbọ́ ohun tá a fẹ́ rè ohun táwa fẹ́ rè ohun táwa fẹ́ rè Yorùbá nation kí gbogbo yín support wa ń gbà yẹn ẹ má jẹ́ ń tan ìdí àti wà lórílẹ̀‐èdè Yorùbá ṣùgbọ́n ẹ torí owó ẹ torí ànìkànjọpọ́n ànìkànjídùn ẹ torí ẹ nígbà náà ẹ takú ẹ ní rárá gbogbo àwọn tá a tún jọ ń ṣe Yorùbá nation bọ̀ tí gbogbo ẹ̀ ń dùn tó ń kó ṣàmùtò ẹ kó ọ̀rọ̀ sí wọn lórí bí àṣà yín náà ẹ nínú prógráàmù yín ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ẹ̀rọ yín ló yí wọn lọ́kàn padà pé kán wá dìbò ẹ wá kó wọn débẹ̀ tán ní ìṣẹ́ ní wọ́n bá fún yín lówó ẹ̀ lẹ́yìn fi ń ṣètọrẹ àánú ó di dandan kẹ́ ẹ ṣe torí gbogbo àwọn èèyàn tí ọkàn tí wọ́n ti ara yín bọ́ sínú ìdẹ̀kùn tí wọ́n ń jìyà lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá ṣe wọ́n lórí ẹlẹ́dàá wọn gan máa dá yín láàmú. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ tẹ́ sọ òdodo ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n àjàlá tá nà síbẹ̀ ẹ̀yin náà ni ẹ̀yin náà ni àwa ò tiẹ̀ fi yín ṣépè torí àti mọ̀ pé ẹ ti ṣe ná ṣùgbọ́n bí bá bí ni ilẹ̀ àbóṣìkà torí ibi tá a gbé délé ni gbogbo ẹ̀yin tẹ́ campaign fún Tinubu pátá yìí lè gbé wa débẹ̀ ẹ wá ní bàbá Tinubu òṣèré ṣe bó ní 61,000 naira epo sínú mọ́tò yín ẹ sì máa rọ 100,000 torí èmi mọ̀ pé bàbá Tinubu ò tí ì dúró lórí ọ̀rọ̀ epo ní ohun tá à ń wà ní ọ̀dọ̀ wa tínú wa ń dùn pé bí Dangote bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ o epo ìyá tún yàtọ̀ o ńṣe bó kàkà kó sàn lára ìyá àgbẹ̀ ńṣe ló ń fọmọ ìbúbìnrin lẹ́yẹ wá yí lẹ́yẹ gbogbo ẹ̀ wá ń kọlu ra wọn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn a sọ fún yín ìgbà náà ẹ gbọ́ gbogbo àwọn elétí dídì tó ń dẹ̀ wà nílẹ̀ Yorùbá náà tẹ́ ń bá sọ a wí fún wọn wọn ò gbà ó wá délẹ̀ tán báyìí ní ìsìn ẹ wá bọ́ síta ẹ̀ ń ṣépè àti bọ̀dá àgbà àyà tó lọ fẹ̀dí sókun tó fẹ́ fọ̀rọ̀ sókun bàbá òun o torí Tinubu ọmọ olóró dẹ ń lòun ṣe wá o wọn ò wá lọ fọ̀rọ̀ sókun padà mọ́ ní ìsìn
kí wọ́n tún lọ bá wa bólú òkun sọ̀rọ̀ pé tó bàbá Tinubu táwọn ní kó débẹ̀ ó ti débẹ̀ kò ṣayé rí o. Ìgbà ata ni bàbá gbé dání tó ń fẹ́ sí wa lójú tó ń fẹ́ sí wa nífùrọ̀ bó ṣe ń kó sí wa nímú ló ń kó sí wa lẹ́nu. Wọn ò wá lè lọ bá wa fẹ́ fùrọ̀ sókun mọ́ ní ìsìn bó dẹ̀ jọ sà ni wọ́n máa la fẹ́ fùrọ̀ sí torí wọ́n ti fẹ́ fùrọ̀ sókun gbà bàbá máa wọlé kán wá lọ fẹ́ fùrọ̀ sọ sà báyìí ní ìsìn. Kán wá lọ bá wa sọ fólú ọ̀sà torí wọ́n ti sọ fólú òkun lákọ̀ọ́kọ́ kán wá lọ bólú ọ̀sà pé tó olú ọ̀sà ṣàánú wa o bàbá Tinubu ń kọ́ bó ṣe ó dójú tọmọ Yorùbá o. Táwa kan bá ń sọ̀rọ̀ ṣe ló yẹ kí gbogbo wa jọ jókòó ká jọ bìsọ̀gbọ́n ká ṣe làákàyè. Ṣùgbọ́n nígbà táwa kan bá ń pé báyìí ni táwọn àgbààgbà bàbá àgbàlagbà kí ni bàbá Akíntóyè tó ń wá. Bàbá yìí tí wọ́n ti wáyé wọ́n ti ráyé ṣe wọ́n ráyé lò wọ́n rí gbà lò. Ṣùgbọ́n kí ni tí wọ́n ń ṣiṣẹ́ lé lórí ni pé àwọn ọ̀ràn mi irú àwa tá a jẹ́ mẹ̀kúnnù báyìí tó jẹ́ pé kódà Ọlọ́run oore ọ̀fẹ́ Ọlọ́run la fi ń gbé la fi ń jẹ la fi ń mu la fi ń rí bùkátà wa gbọ́ pẹ̀lú ìrọ̀rùn. Wọ́n dẹ̀ ń wá wò pé ànárà ò gbọ́dọ̀ ní àwọn ìran mi mọ́ ní bàbá yìí ṣe dìde. Kò sí nǹkan tí bàbá Akíntóyè ń wá kò sí nǹkan tí wọ́n fẹ́ jẹ kò sí nǹkan tí wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ gbà níbẹ̀. Ṣé bàbá kọ lẹ́tà sí wa ṣó sọ wípé òun fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì ni àbò lóun fẹ́ jẹ mínísítà àbò lóun fẹ́ jẹ nǹkan kan. Ṣùgbọ́n nítorí ti àwa mẹ̀kúnnù ni bàbá yìí ṣe gbé rẹ̀ síta ní ọjọ́ orí bàbá yẹn gbogbo orun orí wọn báyìí ló ti funfun. Ṣùgbọ́n nígbà tí wọ́n wá ń torí ọ̀jà jà táyìn ọ̀jà tán torí ẹ̀ ń jà tẹ́ni kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìnkùlé yín. Ojú ayé rèé o ojú ayé rèé torá aṣọ nígbà náà ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀gbọ́ àwí nígbà náà ẹlẹ́ẹ̀rìn gbà ọ̀rọ̀ wá rèé ní ìsìn ló yẹ wá fèsì sí. Ẹ wá jókòó ẹlẹ́ẹ̀ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò sí wàhálà àwa náà ti ń bá yín tán a dẹ̀ wà pẹ̀lú yín 24/7 a wà pẹ̀lú yín dáadáa. Inú mi ti ẹ̀dùn sẹ́yìn torí ẹ̀yin nìkan ṣoṣo kọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ jọ kó wa sí gbangba bí ọmọ ọjọ́ mẹ́jọ náà làwọn náà ti jáde síta tí wọ́n ti ń para tóníkálukú ti ń jábọ̀ sáìsẹ̀ tóníkálukú ti ń sọ tẹnu ẹ̀. Ṣé ni inú mi dùn wípé àsìkò yìí ṣojú ẹ̀mí gbogbo àwa tá a jẹ́ Yorùbá nation. Ọlọ́run jẹ́ kí àsìkò yìí kó ṣojú ẹ̀mí wa. Torọ́ ọmọ Adéyẹmọ wí tó gbogbo yín ò gbọ́. Àwa tá a dẹ̀ jẹ́ Sàngbe yìí náà àtọkùnrin àtobìnrin wa gbogbo wa pátá báwa tá a wà nílé ṣe ń sọ bẹ́ẹ̀ làwọn ti diaspora náà wí tí wọ́n ń pariwo tẹ̀ ní rárá. Ṣùgbọ́n nǹkan ṣoṣo tó wá dùn mí bẹ̀ ni wípé ẹ̀yin gan-an tẹ́ ẹ wá dálẹ̀ ẹ̀ dá ọjà yìí ná. Ọlọ́run ọba ẹ̀ dá ọjà yìí náà ọjà tẹ́yìn ná làwa ná ohun tẹ́ ẹ̀ ń rà lọ́jà làwa náà ń rà lọ́jà. Àkóbá yẹ rí èèpìn ní tẹ́ ẹ kó bá wa òun ló ń dùn èmi ń bẹ̀. Ṣẹ́rí tí kò bá sí yẹ káwa fọwọ́ wa lẹ́ran báyìí ká máa wò yín ràn ṣùgbọ́n ní agbára Ọlọ́run gbogbo àwa tá à ń fẹ́ àṣeyọrí orílẹ̀-èdè Yorùbá a kì yóò ṣe aláìní ohun tó dára agbára Ọlọ́run. Ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ ìkankan nínú ẹ̀ ò ní ẹ pa wá. Gbogbo ọ̀nà tá a fi máa gbọ́ bùkátà wa pẹ̀lú ìrọ̀rùn tá a máa jẹ pẹ̀lú àlàáfíà Ọlọ́run Olódùmarè á ṣe fún wa agbára Ọlọ́run. Michael Ọláyíwọlá ẹ káalẹ́ ẹ kú ọjọ́ méjì mẹ́ta mo kí yín ẹ káàbọ̀ sórí ètò mi ì ní wá yín tì ní agbára Ọlọ́run gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ ní nìkan ṣe lé ayé yín lágbára Ọlọ́run gbogbo ìgbà tẹ́ bá nílò ìrànlọ́wọ́ ènìyàn Ọlọ́run mi á dìde fún yín ní ìlọ́po àwọn èèyàn pàtàkì kì í ṣèrò àwọn èèyàn àtàtà tí wọ́n máa ṣe nǹkan tọ́kàn yín fẹ́ Ọlọ́run á bá mi pèsè ẹ̀ fún yín gbogbo yín lágbára Ọlọ́run ẹ ní nìkan ṣe lé ayé yín torí tó bá jẹ́ èèyàn nìkan ṣoṣo ó léwu díẹ̀ lágbára Ọlọ́run ẹ ní nìkan ṣe lé ayé yín mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á bá mi ràn yín lọ́wọ́ gbogbo bí tẹ́ ti ń rówó tẹ́ fi ń ra dátà tẹ́ fi ń darapọ̀ mọ́ mi àpò yín ò ní ṣòfò agbára Ọlọ́run Olódùmarè. Àbí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀
à ń sọ fún wọn gbà náà wọ́n ní korokoro làárán fa àdìtí àárán korokoro ṣùgbọ́n wọn ò jẹ́ pọ́n gbọ́. ẹ̀ ló ẹ káalẹ́ mà o. Hello, morning, Adefore, no. Kódà wá nìyẹn mà. Ẹ káalẹ́ mà, ti dọ́nà kà mà. Yes ma, yes ma. Ẹ̀jọ̀ ṣé ó ń kílíà? Èmi náà ti béèrè pé ṣé ó ń kílíà o, how market o. Ṣé òun mi náà ń kílíà o? Ó ń kílíà kérékété. Ó ti ẹ̀dá torí pé bàbá Ṣoko tẹ kú iṣẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ bàbá Ṣoko tí wọ́n ń kọ́ fáwọn fi kó káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ ni. Ẹ ti jù sólódò jẹ. A ti ń pín àpínkárí ilé. Ẹ bá wọn pín kó kárí o, ẹ bá Ṣoko tí gosmith ọ̀run. Alágbèdè ọ̀run gosmith ọ̀run. Ṣé ẹ̀yin lẹ fún bàbá yín ní odò ọdẹ tóbi fẹ́ lu gbogbo ẹ̀yin ọmọ pa? Ẹ gbogbo ẹ̀yin ọmọ bàbá Tinubu yìí, DNA is needed o, látọ̀rí bàbá Ṣoko sí ni. Gbogbo orí pátápátá kọ́kọ́ yìí lọ sí DNA. Àti gbọ́ ẹnìkan tó ń ṣàgídí ni ọba Bíntì ìyàwó mi nìkù. Olórí àwọn Julius Berger tí wọ́n ti pera aṣíwájú bọ́gà. Ìtìjú ẹ̀ sí ò lè jẹ́ kí yẹn. Ó bọ̀ tàdé fáṣí fà pé ọdún ẹ̀ láti ń tà àgbọ̀rí agbọ́lẹ́nu tiẹ̀. Ó ga jù. Ẹnu ọba Bíntì. Ó ní abaniláyé jẹ́ ní APC. Bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀. Ìkọ̀kan yẹn àdígbàgbé láíláí. Ànígbàgbé. Mo tiẹ̀ ti wá rí póòtù kan ṣe rí pé bàbá olódò páànù yìí iṣẹ́ ní kó láyà gan. Wọ́n tún ti lọ́ọ́ lẹ pósítà ẹ̀ wọ́n kọ́ Tinubu for 2027. Àwọn olórí ìbú. Àwọn ọmọ kékeré ẹ̀ṣẹ̀ náà rọ̀ mọ́kò yẹn tọ́bẹ̀ sí fàyè fàyẹ̀yà fàyà tó ń lẹ̀ lóko. Kára òní máa lo bàbá olódò ògì báyìí. Ó tó jẹ́ padà tó ògì mọ́. Ó padà dì. Bàbá Ṣoko tí alágbẹ̀dẹ yìí olóró odó burúkú fún àlẹ́ ẹ̀. Gbogbo ní wọ́n máa kó lọ ṣe tiẹ̀ tó lẹ́wọ̀n á ń bọ̀tà lẹ́yọ̀ kọ̀ọ̀kan bí ọmọ ológbò. Ẹ̀yọ́ bọ̀tà. Ẹ wo Ṣoko tí ẹ̀yin la ní bá sọ̀rọ̀ tó bẹ́ẹ̀ yóò dẹ̀ pẹ́yìn lọ lórí ẹbí nínú àwọn aṣíwájú bẹ̀rẹ̀ ìgbà àti tẹ̀sára yín jọ yẹn. Torí pé jẹ́jẹ́ wa lájọ kan wa. Tẹ́ wá polówó kan tí kìí ṣe tiwa lé wa lọ́wọ́. Ẹ wá ní ẹ wà lára wọn. Ẹ jẹ́ máa rọ́jú bó ṣe ń rárá ayé ló ń rèrò àwọn ọdún mẹ́jọ máa ní bàbá yín máa lò. Wàhálà ṣẹlẹ̀. Abolódò dẹ ẹ̀sìn dé o. Olódò dẹ ṣẹ̀sí ńlá korogodo yé ẹ̀sìn dé o. Tinubu ìwọ ló ṣẹ̀sí ńlá korogodo. Kábíyèsí ọlọ. Ẹ jọ ẹ bá bí olódò ògì léèrè. Ṣé púpọ̀ ọrọ̀ ayé tó ń kójọ yìí àbí tí àti rẹ́nì kan tó kó ọrọ̀ lọ sọ́run àbí. Àgbọ̀rí o. Kò yé wa. Kò yé mi o. Ṣé torí pé tó bá dàgbà tó bá darúgbó tó bá lọ ṣé káwọn ọmọ ẹ̀ máa sọ fún ṣé bàbá wálé wá jẹun ni ṣé bàbá wálé wá jẹun kọ́ lè máa rówó ṣe ń jẹ fún àbí kí ló lè tó ìgbọ̀n lára báyìí kí ló dé kí ló fẹ́ sọ̀rọ̀ ní ayé tó ń kójọ kí ló fẹ́ ti ṣe mọ́ mi. Àfi sùúrù. Kí ló fẹ́ ti gbogbo ọrọ̀ ayé tó ń kójọ yìí? Kí ló fẹ́ ti ṣe? Ṣé ẹ rí bí tẹ́tí pé àdìsí ṣé ẹ rí pírẹ́sidẹ́ntì tó jẹ kọjá? Àdìsí ni. Ní a máa ṣe àjáàyú. Ṣé ẹ bá ìgbọ́n tí ẹ máa ń wí? Ṣé ẹ wá rí eléyìí? Àdìsí. Àwọn olójú ọdẹ ó di etí inú ó tún di jìtá. Àwa wí sọ bàbá Ṣoko sí Goldsmith ọ̀run bàbá Goldsmith ọ̀run Ṣoko sí alágbẹ̀dẹ ọ̀run Goldsmith. Ẹ̀mí sọ pé ibi táwọn ọmọ Yorùbá òde rí bàbá yìí kó àwọn ọmọ Yorùbá síbẹ̀. Ìjọba kọ̀ọ̀pléèdì fún ṣe bá ti kó wọn síbẹ̀ jẹ́ kó máa ṣe falala kọ́kọ́rọ́ lọ́wọ́ lọ́nà. Àbí. Wọ́n kò jẹ́ nǹkan tó ṣe wọ́n náà torí ẹ̀ gbé síbẹ̀. Ó wá kó gbogbo àwọn èèyàn tiẹ̀. Ó kún wọn mọ́ra. Gbọ̀ngbọ́n. Wọ́n wá pín láàrin ara wọn. Wọ́n pín. Wọ́n pín láàrin ara wọn. Bàbá Ṣoko sí. Ilẹ̀ Yorùbá dẹ̀ ń tiwa kán jẹ́ àkó. Ẹ lè ṣe ìṣe o. Ó ṣẹlẹ̀ rí o. Kò lè lo táàbù kan. Ọdún mẹ́jọ ó máa lọ ọdún mẹ́jọ yẹn gbáko. Ṣé ẹ wá ní wọ́n tí wọ́n ń pọ́ síbẹ̀? Àwọn Fúlàní àwa take over. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ní pé ká dìbò fún kọ́kọ́ sí àti ìdìbò fún? Ẹ lọ bá kan balẹ̀. A máa gbé wálẹ̀. A máa wọlé ẹ̀nà. Ibi kankan balẹ̀ láì kí ló wá dé táyà sí wá ń já.
kò yé mi. Èyí sọ pé ẹ̀ fáwọn èèyàn lówó. Ta ló máa bá yín há owó fáwọn tẹ̀ ẹ̀ háwó fún yẹn? Kò yé mi. Ilé tiwọn ilé bá yí àwọn èèyàn jẹ́ débi tó wà yìí. No wonder o. Ẹ̀yin lẹ bá yí ọmọ Yorùbá dé débi tó dé yìí. Nígbà tí gbogbo wa ń pariwo kẹ́ẹ̀kì sọ́pọ̀tì wa tó gbogbo àjọ múùbù kájọ lọ́dẹ̀ kan náà ni. Bẹ́ẹ̀ni. Ta ló lọ lọ́dọ̀ òwèrè? Ta ní ti gbọ́dọ̀ rogun? Ta ní ti gbọ́dọ̀ rogun òkò? Kò sí pàtẹ́ ẹgbẹ́ ìgbàtẹ́ yìí máa jọ sọ́gbọ́n lẹ́dẹ́ o. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ kó bá àwùjọ gbọ̀jọ̀gbọ́n àti gbogbo wọn àti omi adé wọn lòdì láti gbọ́ bàbá yín. Ẹ̀yin lẹ kó bá wọn. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin lẹ kó wọn lọ síbi táwọn fẹ́ lọ. Wọ́n kó wọn dání lọ. Dárí bí dé gbowó olódò òdèdè ẹ̀rọ ilé kó wọn lọ. Ó wá yá ṣíṣe wá yíwọ́. Alẹ́ gbogbo kọ́tẹ́ sọ òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ̀ ṣùgbọ́n tá a bá ti ń sọ sórí ilẹ̀ Yorùbá tá a bá ti ń polódò ọdẹ ọ̀dájú àdé àwọn síbẹ̀ èyí lè máa jẹ́ fẹ́ẹ́ gbọ̀nù ẹ̀. Ṣadé la máa ti sẹ́yìn yín ẹ̀yin kọ́kọ́ lórí ẹbí ìdílé èyí lè bá àwọn Yorùbá jẹ́. Láwọn tó sún ọmọ Yorùbá dé tó wà yìí. Bẹ́ẹ̀ni. Ẹ wá bọ́ta ní ìsìn ẹjọ́ bàbá tó kọjú sí ìbáṣe pé ẹ ra epo 61,000 nígbà tí ẹ kò sá nígbà tẹ̀ ṣe ṣóòyì. Ẹ mọ̀ pé wọ́n ní jáde ó wá yí bíríbírí ó yí kan yín o. Ó kàn wọ́n po. Owó epo Tinubu ó yí bíríbírí ó yí kan yín o. Báyìí Tinubu ó yí bíríbírí ó yí kan wọ́n. Ó yí kan wọ́n. Ẹ wá lẹ́ẹ̀rẹ́ epo 61,000 o. Àwọn kan náà wọ́n 100,000 tá à ń rìn. Bẹ́ẹ̀ni. À ń rí wọn tó ń ṣe fídíò 100,000. Ẹgbẹ́ sì lọ bẹ̀bẹ̀ ò dúró. Pèsè dúró. Báyìí ọdún kan ló sì lo. Ọdún kan kọjá ló sì lo. Ẹ̀sán kó lá máa bá yàrá já. Kò yé mi o, ẹ gbà wá o. Ṣé ẹ ti mọ̀ pé àwọn pípọ̀ ìwọ̀n ní kẹ́kẹ́ ṣe kọ́kọ́ wọn ní kẹ́kẹ́ lọ? Bẹ́ẹ̀ bá ti lọ bá Yorùbá bẹ́ẹ̀ bá ti di kẹ́kẹ́ pa inú pọ̀ sọ́jọ́ kan pé a fẹ́ lọ. Wọn ò jẹ́ kí àwọn àgbẹ̀ lọ sóko mọ́. Wọn ò lè gbé nǹkan mọ́. Wọ́n jẹun. Wọ́n gbé ẹ̀dẹ̀ tí jókòó síbẹ̀ náà. Kò ẹ máa jẹ́ tó lẹ́kùn yín pẹ́. Ẹ jẹ́ lọ ra bọ́ksà torí ẹ máa ṣe ṣó orí yín àtẹ̀ yìí. Kábíyèsí Ọlọ́run. Pàdásẹ̀dẹ̀ Gọ́sìtì ọ̀run ẹ máa sọ̀rọ̀ ẹnu yẹn fẹ́ẹ̀ kó kódà wọ́n á fún yín ní àwọ̀dù àsọ̀rọ̀sọ fótó ọ̀kùnfẹ́ YouTube. Wọ́n á explain ìtàyà. Oòrùn ó kárí ayé. Tí mo pọ́ mọ́lẹ́ lọ́mọ ẹtí mọ̀ fáwọn Yorùbá ọlọ́jọ́ wọn fẹ́ kú. Wọ́n fẹ́ kú tó bá fẹ́ kú ni àwọn náà ṣe àǹtí dáká. Wọ́n ní kọ́jà láti lọ́jọ́ tí wọ́n náà mọ Yorùbá ògbọ̀n jáde. Èmi ní tèmi àwọn tó ṣe fún wọn lọ́wọ́ ní Nàìjíríà àwọn nọ́mbà wọn jẹ́ nígbà tí yà bá mú wọn bí omi gàrí ẹ ra gàrí ní 200 1,000 ìrora ní 1,000 títí ní ṣe ìdí pépà lówó níná lówó ẹnáwó bí ibẹ̀ lówó ti wọ́n máa ń kẹ́nu wọn lé ní ẹ̀fẹ́ ìta lọ sí máa kápá lọ Amẹ́ríkà láti ẹ̀ka náà tẹ̀ ẹ̀dá wọ̀nyí láì ṣe bá bí àǹlá wọ́n tó tẹ́nu náà nílé yípa àwọn wá tẹ̀ wá fáwọn lóúnjẹ àwọn yóò ṣe máa jábọ́ kú lórí síìtì bàbá tẹ̀ ẹgbẹ́ síbẹ̀ yìí kò rí nobody. Everybody ti de kọ́ lọ́ba máa pariwo wọ́n ti wọlé skul ní ìsìn èèyàn mélòó ló lọ́wọ́ iléèwé ọmọ san. Ó lágbára yẹn ti ẹ̀lẹ́tíkẹ́ o yẹn ẹ̀lẹ́tíkẹ́ o. Sọ wọ́n ti wá ṣe pé àlè rán ọmọ wa lọ sí skul wọn ní Nàìjíríà ọmọ Nàìjíríà ò lè lọ léèwé mọ́ tó ti wá dà bẹ́ẹ̀ ni. Ta ló ṣe ọ̀bá òṣì olódó burúkú ta ló ṣe ọmọ ìṣòro rẹ̀ ní gbogbo ọmọ Nàìjíríà pa ta ní Tinubu ta ló ṣe Tinubu. Ó ga ẹ̀. Tó wọ́n lápálá ọ̀dìbò ẹgbẹ́ báyìí lẹ́dìbò lẹ́gbẹ́ síbẹ̀ kò wọlé. Bẹ́ẹ̀ni. Bàbá tó ṣèjì ọ̀run Tinubu ọ̀wọ́lé ẹjí kíra yìí fi síbẹ̀ ní ẹjí kò gbé ní Tinubu kọ́ lọ́wọ́ ìní Òbí lọ́wọ́ ìní ẹ̀sọ́ọ̀fù ẹ̀ kò tẹ́ tó fi síbẹ̀ ló fi rẹ̀ síbẹ̀ ìbò yìí kọ́kọ́ ò pé ìwọ ọbẹ̀ òun ló ń dè kéèyàn tó wá gbé ọmọ láti kékeré wọ́n lọ wo àkọsẹ̀jáde ẹ̀ ṣé ẹ mọ bí nítorí bàbá yìí ti ń bọ̀ ó ti sàtífíkẹ́ẹ̀tì kò ń sọmọ àdìbàtì mọ́gàjì kò ń sọmọ Tinubu ó lọ́mọ Tinubu lòun ó ti gbogbo nǹkan tó fi lọ ní ayé ẹ̀ pátápátá yóò lè ní. Ifá ìbáyìí fọ́ olè ifá olórí olè ògùn dábèdè òun náà dá fún Tinubu jáde ó ṣe fúlọ́ọ̀dù ó ṣe dírọ́ọ̀gì ó ṣe agbáṣe ìbò sí kọ́tà ọ̀bálọ́wọ́ báyìí. Kábíyèsí Ọlọ́run. Wọ́n gbé ẹ̀rí ìgbà tó ní pé tí ó ń lọ ọmọ òṣùpọ̀ọ̀tì ọmọ yẹn kùnrin yẹn ìyẹn ti ó gbìyànjú gbọ́dọ̀ lè dìbò fún tó máa parẹ́ ẹ̀ ni ọmọ tó ti ń bá aṣiṣẹ́ látọ̀dún yìí ó wá débẹ̀ tán ó yọ gbogbo àwọn ọmọ yẹn ó lò wọ́n ó sọ wọ́n nù ó sọ wọ́n di toilet paper ó jù wọ́n sínú trash. Ó lu àwọn ọmọ yẹn ẹ̀rọ pọ̀ nínú bọ̀dẹ̀ ọ̀dẹ̀ Wàsíù Àyìndé ó wàá kọrí fún Tinubu mọ́ gbogbo yìí ti jù sílẹ̀ ti rí pé ìgbó rọgbọ ẹ̀rí rẹ́kọ̀dù ṣe fún un. Ẹ̀fọ́ lóde òde ọmọ lóde
Àyìndé ó wà á rí rẹ́kọ̀dù ṣe fún Tinubu lọ́sẹ̀ yìí. Gbogbo yín lọ máa tẹ̀sí papọ̀ ni. Ẹlẹ́dàá gbogbo òdú ló máa bí léèrè. wọ́n ṣe láti rí nǹkan kan. Máa ra dátà tó máa pọ̀ dáadáa ẹ̀ tí ìmọ̀ tó ti kú tẹ̀yìn. Tí ì rí nǹkan kan. Ẹ̀yin lẹni kọ́ lọ dìbò wọ́n bẹ̀ ti dìbò ẹ̀ ti wọlé. Bẹ́ẹ̀ni. Ẹ̀yà máa mọ owó oúnjẹ àwọn èèyàn máa ti sọ́tọ̀. Ṣé oníṣẹ́ ẹ̀sọ́ yìí dẹ́ ẹ̀ka o? Tẹ́lẹ̀ pẹ́tẹ́ láti máa bẹ̀rẹ̀ yẹn atagúngún lẹ́lẹ́ fẹ́ lọ́ra ẹ̀fẹ́ tí àbáyé lójú kójú ẹ̀ tẹ̀ wọ́n pé tí ẹ̀ ti di. Tẹ́ ẹ bá fẹ́ atagúngún sí lójú ojú àti wa kọ́. Oyún jẹ o, oyún jẹ rárá. Nítorí pàdé àwọn tó gba ilẹ̀ Yorùbá jẹ́ ọba wà nìyí. Oyún jẹ ẹkún máa wá ṣe fídíò kò tẹ́tẹ́ kì í dá lóhùn. Iṣẹ́ bá sọ̀rọ̀ ẹkún létí, báyọ̀ bá sọ̀rọ̀ ẹkún létí, ẹ tó ráyè débi pé kí àtìyàwó yìí ti pààrọ̀ aṣọ nínú ilé kí àtìlẹ́wọ̀. Ẹ bá ń sọ̀rọ̀ lórí social media, ẹ wá ti fíìmù mú kọ́lẹ̀ rẹ̀ bá wọ ṣòkòtò. Kí àtìlẹ́ máa ń wọ̀, iṣẹ́ obìnrin lẹ́ ń ṣe, ẹ ti ní ẹjọ́ láàyò. Ẹ wá máa ṣe bí obìnrin, bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀kún létí. Ẹ bá sọ̀rọ̀ mẹ́nìkan lè yòókè kún létí. Ẹjọ́ wọ́rọ̀wọ́rọ̀ ìdá ẹ̀jẹ̀ yìí ní tiẹ̀ sì máa sọ pé ó sọ̀rọ̀ yín o, àwọn òde rán yín. Àwọn máa sọ̀rọ̀ yín títí tá a máa gba Yorùbá nation ni. Bẹ́ẹ̀ni. Ẹ bá wa dá Yorùbá nation wa padà, ó bá yìí lẹ kó bá gbogbo èèyàn lẹ kó bá wa. Àníyé yín sọ̀rọ̀. Bàbá alágbẹ̀dẹ, bàbá gọ́ọ̀sìmìtì, ẹ̀yin lọ lórí ẹbí, ẹ̀ta àwọn àbúrò yìí tẹ̀ jọ lọ ẹ̀ta àwọn jọ. Ẹ̀ta ọgbọ́n ẹ ṣe pàdé. Bẹ́ẹ̀ bá dẹ̀ rí pàdé ṣe, olóòdẹ bàbá yín ẹ lọ máa ti lu bàbá yín pa síbi tó bá wà. A fẹ́ lọ, ó jẹ́ ká máa lọ. Kó fi wálẹ̀. Ọmọ Yorùbá tẹ̀ ẹ gbé lùkúmọ̀ láńtẹ̀ wò. Bàbá ṣe títí tó máa ṣe ọdún mẹ́jọ. Ṣé àkọ́kọ́ kì í dìbò Nàìjíríà kan tó wọlé? Bẹ́ẹ̀ni. Tinubu ò ní dìbò kó tó ṣẹlẹ̀ kejì ẹ lọ kọ́sílẹ̀ kó fi wọ́n dìbò. Tó bá ṣe ọdún mẹ́jọ yẹn tán, tí Nàìjíríà bá padà bọ́ sọ́wọ́ Fúlàní, ó ti ṣe ẹrù wèrè ẹ máa fẹ́ lọ mọ́ mi ó dàbò. Ẹ ṣeun àdúpẹ́ o. Ohun tá a sọ nìyẹn. Ẹ gbọ́ bá mi wọ́n lè máa fún wa lésì àwọn gan ò tiẹ̀ ní wọn ò ní jẹ́ ṣe bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni wọn ò ní jẹ́ ṣe bẹ́ẹ̀ torí fúnra ara wọn náà ní ká jẹ́ kó kárí ilé ká bá wọn pín kó débi tó yẹ kó dé. Ìyí táwọn nìkan ṣoṣo sọ ó lè ṣeé ṣe kó má dé ibi tó yẹ kó dé nígbà táwa náà bá dẹ̀ bá wọn gbẹ́nu sí i tá a bá wọn pín lọ́tún tá a pín lósì gbogbo èèyàn ó ṣeé ṣe kó débi tó yẹ kó dé. Bó ṣe àwọn gan ò ní jẹ́ fún wa lésì ṣáà gbogbo nǹkan tá a sọ bí ní kò sí ìta fi purọ́ mọ́ wọn a sì bú wọn ṣùgbọ́n nǹkan tí ò yé wọn mo là ń jẹ́ kó yé wọn. Èyí tí wọ́n tún wá sọ ti restoration àwa ò fẹ́ no àwa ò fẹ́ àwa ti fagilé nǹkan táwa fẹ́ ni pé Yorùbá fẹ́ dá dúró a tó dá dúró ọmọ Yorùbá pọ̀ gbogbo ọmọ Yorùbá tó wà lẹ́yìn odi a fẹ́ kí wọ́n wálé kí ìlú tiwa náà fẹ̀ kó fẹ̀ kó fẹ̀ kó fẹ̀ so nídìí èyí a ò fẹ́ restructuring a fẹ́ nǹkan táwa fẹ́ ni pé kí Yorùbá dá dúró Yorùbá nation a tó dá dúró ó tó bẹ́ẹ̀ ọmọ ẹlẹ́ran ń jẹ gungun ọmọ aláṣọ ń wà kìsà a ò fẹ́ mọ́ òun rè gbogbo ìlú ni wọ́n ti fi yáwó tán ni wọ́n ti ẹ̀yin náà sọnù ọ̀rọ̀ yín ẹ ní àwọn ọmọ táì tí ì bí wọ́n ti fi wọ́n yáwó lẹ̀dẹ̀ owó ọjọ́ iwájú wọn kí ló wá kù kó ní kálukú máa lọ ń lọ ẹ̀ kó ní kálukú dórúkọ fàdẹ báwa ṣe fẹ́ nìyẹn bá a dẹ̀ ṣe fẹ́ yẹn bẹ́ẹ̀ ló máa bá wa lọ́wọ́ sí i ohun táwa fẹ́ yẹn gangan lọ́lọ́run Elédùmarè tó ṣẹ̀dá ọ̀run òun ayé tó ṣẹ̀dá gbogbo wa òun ló máa bá wa lọ́wọ́ sí gbogbo ìtẹ́yìn ń sọ yẹn nírọ́ àwa ò fẹ́ torí tá a bá sì jọ wà bẹ́ẹ̀ wọ́n pín wa sọ́nà mẹ́ta kálukú ń sọ̀rọ̀ ajé ẹ̀ fáìn ṣùgbọ́n kẹ́ ẹ rántí wípé a sì jọ wà pẹ̀lú àwọn ẹranko yìí ni inú mi dùn pé ẹ̀yin fúnra yín náà gbọ́ wípé wọ́n ń pa èèyàn ń gbá wọ́n á pè èèyàn 50 wọ́n á pè èèyàn 40 wọ́n á pè èèyàn 150 àwa ò dẹ̀ fẹ́ bí àwọn ẹranko gbé àwọn apààyàn ọmọ Yorùbá a kì í ṣe oníwàhálà a fẹ́ báwọn ẹranko ìgbé mọ́ kó ní kálukú dórúkọ fàdé káwa náà dá dúró sáyé ara wa ká máa ṣèjọba wa bá a ṣe fẹ́ ohun tá a fẹ́ ká rọra jókòó ká ṣe gbogbo nǹkan wa bó bá ṣe tó àti bó bá ṣe yẹ kọ́lọ́hún dẹ̀ darapọ̀ mọ́ wa káwọn alálẹ̀ darapọ̀ mọ́ wa wọ́n bá wa ṣe láṣẹ pé
kojú má ṣe tiwa òun làwa fẹ́, àwa ò fẹ́ tọ̀rọ̀ restructuring àbá wọn ṣe mọ́. Àwọn Haúsá náà ti náwọn ń lọ wọn láàárẹ̀ wọn torí kò rè mí wọn láàárẹ̀ wọn láwọn ń lọ. Àwọn IPOB náà wọn láwọn ń lọ. Kí ló wá dé tí bàbá Tinubu tí wọn lè kàn tiẹ̀ pín wa kó ní kálukú máa lọ nílò ẹ̀? Àìṣèdè kan náà, àìṣèwà kan náà, àìṣàṣà kan náà, gbogbo nǹkan wa ló yàtọ̀ síra wọn. Nípa ìwà gan a yàtọ̀tọ̀ síra wa torí àwọn ọmọ Yorùbá àti hùwà bí ẹranko. Ọmọlúàbí ni wá, ìjọ ọmọlúàbí yẹn náà la dẹ̀ fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe yìí. Ẹ wo báwọn ìtọ́jú àwọn Biafra ẹ wo bọ́n ṣe ń ṣe láti ìjọ yìí. Wọn ò kọ omi tútù, wọn ò kọ gbígbóná, wọn ń gbé gbóná fúnra wọn jọ ń bára wọn fà. Ṣùgbọ́n àwa wò pé ọmọlúàbí ni wá, a lè máa para wa, a lè máa bára wa jà, a lè máa ṣe gbogbo. Ìyẹn ló fa gbogbo ibi tẹ́ ẹ gbé kó wa dé. Tó bá jẹ́ pé ńgbà tẹ́ ẹ gbé ẹnu gbèkúgbè káwọn èèyàn kan dìde kan sọ fún yín pé ike ni mú ẹ má gbè mú síbí Yorùbá nation la fẹ́. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ yẹn á ti dìjà á ti dariwo. Ṣùgbọ́n ńgbà táwọn òde kúkú dẹ̀ fẹ́ wà láti jẹ́ pé ọmọ Yorùbá ọmọlúàbí ni wá. Tó nídìí èyí níbi tọ́rọ̀ gbédé ẹ má tún sọ̀rọ̀ kọjá bó ṣe yẹ. Àwa ò ní kẹ́ ẹ má bá bàbá yín fà ó torí ẹ̀yin náà ẹ ti ń fọwọ́ sọ̀yà ẹ̀ fi gbogbo ẹnu sọ ẹ bomi sí kọ̀rọ̀ ẹ̀kẹ́ yín sọ wípé ẹ ṣe campaign fún wọn ẹ wà nínú ẹni tó gbé wọn wọlé fine. Tí wọ́n bá dẹ̀ wá jẹ́ tẹ́ ẹ bá wá rí nídìí wípé yes ẹ̀yin lẹ gbé ìyà kalẹ̀ fọmọ Yorùbá tó ń jẹ lọ́wọ́ báyìí tẹ́ ẹ bá wá ń bá bàbá yín tẹ́ ẹ gbé wọlé fà àwa ò bá yín jà sí. Ó dà bẹ́ẹ̀. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ restructuring ẹ má sọ̀rọ̀ lọ́bẹ̀. Àwọn ò fẹ́ yẹn. Ẹ jẹ́ kó máa yé bàbá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé tó wọn bá sọ̀rọ̀. Mọ́mí wa tán sọ̀rọ̀ wọ́n ní ẹ̀yin ni àkọ́bí inú ilé yẹn ẹ̀yin gangan ni number one. Bẹ́ẹ̀ ṣe wá jẹ́ number one yẹn ẹ bá wa advice bàbá yín lásìkò tiwọn ìhun tí wọ́n lè ṣe tó lè dùn nínú ọmọ Yorùbá tí Ọlọ́run pàápàá fi lè yọ́nú sí wọn tí gbogbo ọmọ Yorùbá fi lè yọ́nú sí wọn tá a lè máa sọ̀rọ̀ wọn títí láéláé tá a mọ̀ pé wọ́n ti ìtàn máa repeat ara ìtàn tí ń sọ̀rọ̀ ẹ̀ náà torí nígbà ayé Tinubu a máa jẹ́ kó yé wọn pé nígbà náà lára epo ní 1-2. Ìlú ìlàwà wà nígbà tí wọ́n ń tepo 100 naira. Àkèrè jù tá a bá máa ra kerosene nígbà yẹn 50 naira ni. Gálọ̀nù ńlá onígálọ̀nù onígò 9 yẹn ládẹ ń lò ńgbà náà wọ́n máa rọ́ máa kún lẹ́lẹ́lẹ́ báyìí tó máa fẹ́ ṣe dànù nígbà náà kò sẹ́ni tó bẹ́ẹ̀ nísìn pé mo fẹ́ tan ṣéèdì wá lọ ra kerosene kò tó bẹ́ẹ̀ ní Nàìjíríà báyìí nísìn ìtàn yẹn máa sọra ẹ̀. Ìtàn gba ayé tiwọn yìí náà dẹ̀ máa sọra ẹ̀. Ṣùgbọ́n ẹ lè advice wọn pé ohun tí àwa fi lè máa gba tiwọn tá a fi lè máa sọ pé bí bàbá tiẹ̀ ṣe tó fúnkún yìí mọ́ wa lọ́rùn tó le tó Ọlọ́run ò jẹ́ kẹ́mi bọ́ sí o ṣùgbọ́n nígbẹ̀yìn àwọn ni wọ́n pín ìlú káwọn abèṣe máa bá tiwọn lọ káwa fúnra ara wa dúró nídúró ìjọmọlúàbí wa kí wọ́n pín wa sí iye ọ̀nà tán bá fẹ́ kí Yorùbá ṣàtìdá dúró. Èyí tó kù kò dẹ̀ kan àwa mọ́ oyún wèrè ni kò ná wa ń kólóbó gbà tá àbàrán yàn ní Kánò àlèbèrè àlùbọ́sà lọ rẹ̀ iye ọ̀nà tó bá wù wọ́n lè pinra wọn sí lọ ṣùgbọ́n Yorùbá nation wọ́n jẹ́ kó dá dúró báyìí oníkálukú máa ló ń lè káwọn Biafra kan lọ tiwọn káwọn Arẹwọ̀n kí wọ́n lọ tiwọn oníkálukú ṣe kíni kó jórúkọ fàdà ẹ̀ iye ọ̀nà tó bá wọn kan pínra wọn sí ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ohun táwa fẹ́ gangan là ń sọ yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bàbá Sokoti Ọlọ́run lè ṣe kẹ́ ẹ rí ọ̀rọ̀ yìí gbọ́ ẹ lè rí prógráàmù yìí wò ohun táwa fẹ́ ní gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà ọmọ Yorùbá tòótọ́ agbẹnusọ fún gbogbo ọmọ Yorùbá òun lẹ̀ ń gbọ́ yìí àwa ò fẹ́ restructuring tẹ́ fẹ́ o sẹ́yìn wí yẹn àmọ̀ràn tèmi sẹ́yìn gangan fúnra yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá bàbá dámọ̀ràn ní wípé ẹ tún èrò yẹn pa ẹ bá wa sọ fún bàbá wípé pínpín la fẹ́ o Yorùbá nation là wá fẹ́ bó ṣe jẹ́ nìyẹn ojú òní tiwa
gbogbo ẹ̀yin èèyàn mi mo kí yín lọ́kùnrin lóbìnrin, ìyá mi Lady K, ẹ ṣé mo dúpẹ́ o, ẹ kú ìfẹ́ o, Ọlọ́run á nífẹ̀ẹ́ yín, gbogbo bẹ́ẹ̀ ṣe ń fẹ́ tèmi lágbára Ọlọ́run á fẹ́ yín jù bẹ́ẹ̀ lọ, gbogbo ohun tẹ́yin náà bá dáwọ́lé gbogbo ẹ̀ ló máa yọrí sí rere, gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ètò mi mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe darapọ̀ mọ́ mi, Ọlọ́run á darapọ̀ mọ́ yín, ẹ̀ní nìkan ṣe ilé ayé yín lágbára Ọlọ́run, ojú ìgbàgbọ́ wà ní tì yín. Nígbà tí àsìkò náà bá tó tí wọ́n ta àsíá ilẹ̀ Yorùbá, àtèmi àtẹ̀yin ẹnikẹ́ni nínú wa ò ní dẹni àwátì tọmọtọmọ tẹbí tará wa. Nígbà tó bá tásìkò tẹ́yin tẹ́ ẹ wà lókèèrè bá máa délé ní agbára Ọlọ́run, wọn ò ní fòkú yín ránṣẹ́ sí wa o, ó ti tó gẹ́, tó bá tó ṣe ló ń tó bá tó mọ̀ ń ṣe ló mọ, ẹnikẹ́ni nínú wa ò tún yàn kún mọ́ lágbára Ọlọ́run, wọn ò ní fòkú yín ránṣẹ́ wá bá wa ojoojúmọ́ ni máa ń sọ, ṣùgbọ́n èyí tó ṣẹlẹ̀ ó yé Ọlọ́run ju àwọn èèyàn lọ, ó yé Ọlọ́run ju àwọn ènìyàn lọ. Àwọn kan tiẹ̀ ń sọ wọn lẹ́nìkan ó náwó nù pẹ́ tí Ọlọ́run ò bá lọ́wọ́ sí i kò lè ṣeé ṣe, ó yé Ọlọ́run, ẹnìkan ò lè pa ẹnìkan torí ẹ̀dá tẹ́nìkan ò lè dá kò lè pa. Níṣe ìgbà tá bẹ̀rẹ̀ Yorùbá Nation yìí náà àṣà ti ráwọn tí wọ́n mórúkọ wa káàkiri tí wọ́n ṣe gbogbo ẹ̀yìn tí àwa tá a wà nílé tí wọ́n ní kán lọ ṣe gbá kán lọ ṣàgbọ̀n, ṣùgbọ́n bọ́n ṣe ń ṣe nígbà tó Ọlọ́run rí i wípé àsìkò wa ìtì tó àṣírí wọn dẹ̀ ń tú sọ́ńbọ́lọ́kú, àṣírí wọn dẹ̀ ń tú sọ́ńbọ́lọ́kú, wọ́n dẹ̀ ń ṣẹ̀sìn, wọ́n ń ṣẹlẹ́yà bí wọ́n ṣe ń ṣe báyìí tí wọ́n bá mówó àwọn èèyàn ayé àgbowó lọ́wọ́ wọn ayé àfowó wọn jẹ wá fi jẹ owó wọn jẹ gbúre orẹ́sẹ̀ wèrè òògùn alágbọ́n ò jẹ́ gbé tiẹ̀ dúró, ìwọ tó wà láyé tó ní ẹ̀mí ọmọ ẹnìkejì ẹ ló ń wá kiri, ìwọ nu Ọlọ́run nu, kálukú báyìí ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀, kì í ṣèpè bẹ́ẹ̀ ni kì í ṣe àdúrà, èmi ń sọ fọ́lọ́run pé fọ́lọ́run jẹ́ ń jèrè iṣẹ́ mi torí mo rí i pé mi ò ṣebi sí ìyàn rí ni, ìwọ tó o bá dẹ̀ bí pé òun ṣebi sí ìyàn lágbára Ọlọ́run ó ṣe rere ló ṣe ó ṣe bí ló ṣe wàá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀, àsanlé àsanlé àdálé àdálé lọ́lọ́run máa dá a padà fún ẹ ó ṣe máa rí nìyẹn. Nídìí lágbára Ọlọ́run àní wá yín tí o ẹ wà ní padà wálé báyìí kẹ́ ẹ wá bá sàárè tiwa náà lé, gbogbo wájọ máa jùmọ̀ jíjó ayọ̀ tá a máa yayọ̀ ìṣẹ́gun ni bó ṣe máa rí nìyẹn. Èmi náà ni o olólùfẹ́ yín tí mò ń fẹ́ yín fún re tẹ́yin gangan ń fẹ́ mi náà fáyọ̀, ire ayọ̀ ìdùnnú ìgbéga àṣeyọrí kò ní tán lọ́ọ̀dẹ̀ mi àti yín títí láé. Ẹ ṣé mo dúpẹ́ o, títí dìgbà náà tá a tún jọ máa ríra, èmi ni tí yín ní tòótọ́ àṣeyọrí ọmọ Yorùbá. Ẹ rántí ẹ bá mi pín, ẹ bá mi pín, ẹ bá mi like, ẹ bá mi love ẹ, kẹ́ ẹ dẹ̀ bá mi subscribe sórí YouTube mi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Àṣeyọrí ọmọ Yorùbá TV lórí Facebook, àṣeyọrí ọmọ Yorùbá worldwide lágbára Ọlọ́run ojú òní tì torí àwọn kan ní àwọn tún ṣì ń lọ wo àwọn ń lọ kílíkì sórí àṣeyọrí ti tẹ́lẹ̀ tí wọ́n ti jí gbé lọ, so ìyẹn mi ìlò yẹn mọ́ àṣeyọrí ọmọ Yorùbá worldwide ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ní agbára Ọlọ́run, Ọlọ́run á wà pẹ̀lú yín ojú òní tì mí ní wá yín sí o nínú iṣẹ́ yín nínú ìdílé yín nínú òwò yín àtọmọ yín gbogbo yín lè máa ṣe àṣeyọrí agbára Ọlọ́run ojú òní tì wá o. Ẹ ṣé mo dúpẹ́ ó dìgbà kan.